wọ́n ti máa sọ bẹ́ẹ̀ gan àyà wọn ń já ẹ̀yin lẹ̀ tí mọ́ o. àyà wọn máa já àwọn náà mọ àwọn fúnra wọn gan bàbá mi sápíọ̀ gbogbo tẹ́ ń sọ yẹn pátápátá gbogbo ẹ̀ làwọn gan náà mọ̀ gbogbo ẹ̀ pátápátá ló mọ̀ 9 years ló lè kéwú. jẹ́jẹ́ mọ́ ni ìgbà wo lẹ́yìn fún ẹrú yìí ná. 9 years lèmi ló lè kéwú ṣé gbogbo nǹkan tẹ̀sẹ̀ ń tú gbogbo ẹ̀ lèmi ti mọ̀ nígbà tẹ́mi wà ń lè kéwú. mo wò pé ṣé kinní lè rí báyìí Abdullahi tẹ Allah yẹn sẹ́ bóyá dúrà tí mo gbà ń lè kéwú gan ló ń sẹ́ bàbá ń sẹ́ ń sìn pé àdàgbà náà máa sọ bàbá Abdullahi ní Abdullahi tí ó dẹ̀ tí wọ́n máa lò ní tọ́nà tẹ̀ tí wọ́n máa lò nínú Kurani pé Allahu sọ pé ṣé mo wọ́n kàn ní pé ká gbà bẹ́ẹ̀ as a faith pé ká gbà bẹ́ẹ̀ pé bó ṣe Ọlọ́run náà ni ó ń jẹ́ Allahu ṣé gbogbo kìíní yẹn orú Muhammadu yẹn náà bàbá ànábì ló sọ Muhammadu kí ni ìtumọ̀ Muhammadu ṣé kò ń ṣe orí kò òrìṣà ni gbogbo yẹn ló ti wà lọ́pọlọ wa má dọ̀ pé mi nìkan gbogbo atákéwú gbogbo kìíní ẹ̀ náà ló ti wà lọ́pọlọ wa ìyẹn ni ṣé wàá bíbu ti ń tẹ́ láti kọ̀rẹ́ẹ̀tì wọn ní láti ẹ̀ pé gbogbo nǹkan tó wà nínú Kùránì tí kò yẹ kó wà ń bẹ̀ kàn jẹ́ ká yọ kúrò gbogbo nǹkan tó wà nínú àdìsí kàn jẹ́ ká yọ kúrò gbogbo àwọn àfáà yẹn wọ́n kẹ́yìn sí ṣé wàá bíbu ni. àníkò. tẹ́yìn bá yọ ẹ má bínú tẹ́yìn bá yọ àdìtì kúrò ṣe fẹ́ lọ yọ kúrò lọ́dọ̀ tàwọn lárúbáwá ni àbẹ́yìn fẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ jẹ́sì fẹ́ ṣàdìtì tí ń ṣẹ́yìn lẹ̀lẹ̀ sí ni. ẹ máa gbọ́ wọ́n bá àwọn lárúbáwá náà fà àwọn lárúbáwá gan wọ́n mọ̀ pé nǹkan tó wà ní Kùránì ẹni sùúrù àwọn lárúbáwá gan fúnra wọn aláwọn lárúbáwá gangan aláwọn lárúbáwá ṣẹ́yìn lẹ̀lẹ̀ sí ni ṣe bá wọn fà á ṣe bá wọn lónìí ọ̀dẹ̀ ló kàn wọ́n ń ta wọ́n jí ẹni sùúrù ẹ má miss kóòtù wọ́n ń ta wọ́n jí wọ́n ń ta àwọn lárúbáwá gan náà jí àwọn lárúbáwá mi ń so nǹkan wọ́n ń so tọ̀wọ́n náà mọ̀ bó ṣe rí náà yẹ kọ̀ọ̀kan. àwọn lárúbáwá ò parọ́ ẹ̀yin lo Yorùbá lè máa ń parọ́. nǹkan tá à ń sọ gbọ̀ngàn náà nìyẹn pé àwọn àfàlẹ̀ Yorùbá ọ̀gbà. àwọn ọmọ Yorùbá wọ́n fẹ́ kọ́ lárúbáwá pé kán tuntun kìíní yẹn ṣe dáadáa kán rí mọ́dẹ́lì ẹ̀. jẹ́jẹ́ mọ́ ni ẹ ṣe gan tí òbí ẹ bá wa gbóhùn sókè ẹ lè fẹ́ contribute. ẹ káàárọ̀ mi mọ bọ̀ níbi tẹ́mi tí wàá rọ̀ làwọn wà báyìí inú mi dẹ̀ dùn fún opportunity because èmi gan I'm a very new person on TikTok but ẹnjọ́ mẹ́ta èmi kàn máa ń lọ káàkiri but mi dẹ̀ come across a page yìí inú mi dùn gan because ṣe rí èmi ìdátọ́lọ́ndà mi wọ́n bí mi sínú mùsùlùmí ni and inú mùsùlùmí tó wá bí mi sí yẹn mi ṣàìdé ìgbà tí ojú mi ti ń là mi farabalẹ̀ láti wá mọ nǹkan tó ń pè lẹ́sìn mi lọ́ọ́ lè kéwù mi wà báyìí mi sákùn ilé kéwù ni because kó lọ́ọ́ lè kéwù kó yẹn kó máa fi àtòrí máa nù ẹbí wèrè yẹn ọkọ ló jẹ́ ìyẹn ọkọ sákùn bẹ́ẹ̀ náà so mi kéwù mi dẹ̀ regret pé mi kéwù. àwọn tá sákùn lè kéwù pọ̀ wá níyè. so but bí mo ṣe wá ń dàgbà sí mo máa ń farabalẹ̀ láti wá máa èmi ò ń believe pé àáfàá kan sọ pé àbí ìmáàmù kan sọ pé àbí mi gbogbo nǹkan báyẹn pé ó sọ títí ẹni okay let me now do my findings and ọlọ́run tó wá bá wa ṣe tó yẹn pé bí ọwọ́ technology tó irú àwa ètò wa dàgbà sí ó tó wá jẹ́ kí n tún wá farabalẹ̀ láti wá mọ nǹkan tó ń pè lẹ́sìn ṣe rí ẹ̀sìn ó jẹ́ nǹkan tó yẹn pé weapon tó yẹn pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn tó máa ti wá tó wọn bá ti redeem ara wọn ó máa jẹ́ kó poor mentally ó máa jẹ́ kó in fact bí amúnisìn lè mi rí ẹ̀sìn sí láyé yìí both Christianity and Islam bó ṣe wà káàkiri anything tó bá ti pè lẹ́sìn bí pé kó arrest èèyàn kó sọ ẹ́ sínú cage kó má lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ in the world ni a ní ẹ̀dẹ̀ yìí ká check kíní ìwé ẹ̀ okay àáfàá kan àbí máàmù kan máa sọ pé má ṣe gbá má ṣe gbá tẹ́ bá wo nǹkan táwọn ap ń ṣe lẹ́yìn olórí burúkú wọn ìyàwó níyàwó náà ń bá sùn jù àwọn ìwà burúkú tó yẹ kí wọn ọ̀dẹ̀ máa bá lọ́wọ́ ọmọlúàbí òun ló wà lọ́wọ́ wọn ìgbà tí mi stop láti máa lọ sí àsálàtù it was a day ṣẹ́rí gbogbo kíní yẹn ó kàn máa dùn tó yẹn pé tí má tún ráwọn tó yẹn pé wọ́n tó yẹn pé tó ń jẹ́ bí age bracket irú àwọn àbáyé àbí bí age range irú àwọn àbáyé tó jẹ́ pé wọ́n yìí gbé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tó yìí gbé sórí
àánú wọn máa ń ṣe mí gan because mo máa ń pè ṣé olórí burúkú ṣé orí yín ò là ní ṣé tí yín ò ṣé ojú yín fọ́ ni. Okay, God mi stop láti máa lọ sásá láti ní pé anytime mi ọkọ̀ kà sí tẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi first born adẹ̀ ló máa ń force mi lọ because ìyẹn gbé sí sórí nǹkan tó jẹ́ kí láyé rí bó ṣe rí yẹn kọ́ lọ́n dáríjì mi tó bá jọ bí ẹ̀ṣẹ̀. So ó ṣáà máa ń force mi ló máa ń lọ ó bá dọjọ́ yẹn tó yẹn pé anytime wọ́n máa sọ pé ó yá ẹ̀yin tẹ̀ ti ní 1,000 ó yẹ ẹ bọ́ síwájú ẹ wá gbàdúrà àdúrà tó máa ṣe fúnra àwọn yẹn ó máa yàtọ̀ sáwọn tó máa tún ní ó yẹ ẹ̀yin tẹ̀ ní 500 ó máa ṣe dórí 100 ó máa ní kó má dà yẹn pé bóyá kinní kan ẹ̀yin tó yẹn pé 50 náà lẹ́yìn náà ní lọ́wọ́ ó yá yẹn ó máa fi ẹnu tẹ́ńbẹ́lú àwọn yẹn náà máa kóra wọn rágàràgà ó máa tó lórí owó tó fẹ́ fi tó lórí owó tó fẹ́ dá wọ́n máa fẹ́ nu tẹ́ńbẹ́lú wọn tó wá ṣe kó tèmi àtẹ̀gbọ́n mi tàwa tó máa padà lọ́lé because ó wà lára àwọn board dimensional yẹn so ó wà lára àbí àdàfún yẹn ó wà lára àwọn board member yẹn inú mọ́tẹ̀lú wọn máa sọ pé chief imam àbí missioner ipò ti ṣàgbọ́ àwọn 1,000 yẹn 500 yẹn àwọn máa sọ pé nǹkan tó ṣe yẹn ó bí àwọn olùkíní kan máa wà pé so owó tá à ń dá yẹn náà olórí burúkú ara yẹn náà ẹ tún pin àná àwọn èèyàn dẹ̀ ti wọ́n ti ṣe kíní for years tó yẹn pé okay wọ́n tún bí mi sínú tó yẹn pé wọ́n tún máa ń olórí burúkú yẹn but nǹkan tó ọlọ́run fún mi l'opportunity pé ìyá mi sákò nínú because bàbá mi yẹn ó fi ẹ̀sìn yẹn kó ìyá mi lọ́bẹ̀ jẹ ni muslim background christian background ni ìyá mi ọmọ baptist family ni wọ́n so ìgbà tí because building contractor ni bàbá mi so ó máa ń travel káàkiri lọ gbaṣẹ́ ni so bóyá wá sẹ́kọ̀ọ́ tó ti rí ìyá mi nìyẹn ìyá mi ò mọ̀ pé nílé ẹ̀ nìbàdàn ó ti níyàwó mẹ́ta kó dẹ̀ sọ fún ìyá mi pé òun ti níyàwó mẹ́ta sílé bóyá ìgbà tí wọ́n ṣàmà fẹ́ ìyàwó mi ok ìbàdàn yà kíníkan ìgbà tí ẹ̀ wá délé ojú ẹ̀ wá lágbà obìnrin ìyàwó mẹ́ta ló ti ní ìwọ àbáyé ó dẹ̀ fún wa fóun tó yẹn pé ẹ mọ̀ kọ́nà máa yẹ kí poverty wọnú ayé yẹn ó ṣáà farabalẹ̀ ó fẹ́ bàbá yẹn gbà yẹn wọ́n ṣe lọ gbà tó wá yá bí àbúrò bàbá mi ṣe lọ gba àwọn ẹ̀sìn olóògbé tó máa ń ṣẹlẹ̀ àníyẹn bẹ́ẹ̀ tó kàn fẹ́ há ìyá mi náà nìyẹn ìyẹn lójú ẹ̀ fún wàhálà tó fi wá kúrò ní inú ẹbí yẹn tó fi wá padà sí kò padà àti gbà yẹn báyìí lèmi náà tó wá fúnra mi ń pé ẹdúró náà tó máa ń pé kíní ìgan bí i pé bí amúnisìn ìwọ ní pé kẹ gbé rádaràda sórí èèyàn kó má lè ṣiṣẹ́ kó má lè ṣe nǹkan kó má yọ bá sọ di ẹrú ó dẹ̀ yẹn pé nǹkan tẹ́ bá sọ fún báyìí ló gbúdọ̀ ṣe nǹkan ibi tẹ́ bá ti sílà ló gbúdọ̀ lọ tó gbó kíní èmi kọ̀ rí mi pé amúnisìn ni bí ẹrú ni and àwọn tó bá yìí wà nínú ẹ̀ tó yẹ pé wọ́n ti mọ̀ ọ́ kan. báwo lẹ ṣe já wàláì báwo lẹ ṣe come across láti mọ òótọ́ bí àwọn ẹlòmíì kò sẹ́ni ọkọ̀ tó já mi ok nǹkan tẹ́mi kàn mọ́ ni pé tó bá sọ pé kí n ṣe nǹkan kan bóyá mi jẹ́ nǹkan tó yẹ kó stubborn láti lẹ̀ tí nǹkan bá advice mi pé kí n ṣe nǹkan kan mi ní kọ́kọ́ tẹ̀lé nǹkan tẹ́ni ẹ sọ màá kọ́ fi wọ́n máa pè kan ní critical thinking màá kọ́ fi gbé pé ok tí máa ṣe báyìí kí ló máa ṣẹlẹ̀ tí mi bá ṣe báyìí kò sẹ́ni tọ́lọ́run fún ní wisdom kò sẹ́ni tọ́lọ́run fún ní brain nǹkan tọ́lọ́run bá fẹ́ kó mọ̀ o ti mọ̀ ọlọ́run ti fún ẹni brain tí àwọn tó nímọ̀ tó ń ṣe kọ̀ǹpútà láyé ní brain tí everybody náà gbé wáyé bọ̀ bí wọ́n bá ṣe lo ti tiẹ̀ ló dìtà mí bo ibi tó bá fẹ́ mọ̀ ló máa mọ̀ ibi tó bá fẹ́ rí ló máa rí tó máa sọ pé ọ̀nà lélẹ̀ tí wọ́n náà bá fẹ́ gbà ń pé ọ̀nà ni yes ìwọ náà yìí máa follow yẹn bọ́ tí o bá fẹ́ òun pé eléyìí ò gbúdọ̀ jọ́nà nìkan ok wọ́tọ̀ tí máa ṣe báyìí wọ́tọ̀ tí máa gbà báyìí so ìgbà yẹn lójú ẹ̀ máa là so ní pé kinní kan mi ti bá wọn lọ sí church rí mi ti bá wọn lọ sí mosque rí mi kò tí ì lọ sí pé bí ilé oníṣẹ̀ṣe àbí kí n bá wọn súnmọ́ pé kí n bá wọn ń ṣiṣẹ́ṣe mi ìdẹ́rí as a batin because mo kàn wọ́n pé kò sí nǹkan tó ń pè religion na cage na ń pé wọ́n wà arrest yàn sínú nǹkan kan pé kó fi lè control nǹkan tó ń ṣẹlẹ̀ ní religion so and catholic religion tó ṣẹlẹ̀ ìjẹ́nìyàn ìyẹn là lákọ̀ọ́kọ́ ó ṣàníbọ̀ ṣe bí ẹ ó níbi tán bí ẹ sí ìyẹn ọgọ́ni wọ́n máa pè ìyẹn nù èmi believe pé humanity and conscience ẹ máa jọ ọ̀jẹ̀ tó bá ṣe nǹkan tó dáa conscience ẹ máa sọ fún ẹ pé nǹkan tó ṣe ó dáa tó bá ṣe nǹkan tí kò dáa conscience ẹ máa sọ fún àbí tó bá fẹ́ gbà fún conscience ẹ pé ó ń sọ òtítọ́ fún ẹ lókù
so kò ní láti wá kéèyàn kó wá máa sọ fún yẹn pé ẹ̀sìn lélẹ̀ ìbáyìí kò gbà anybody ò ní di ẹ̀sìn fúnra ara ẹ̀ gangan tó mọ̀ pé tó bá ṣáàtì nígbàgbọ́ pé kí n má ṣe láburú sọmọ làkejì because tí n má ṣe láburú máa bá mi náà so ìyẹn gangan lásán kó ti tó ò ní láti máa sọ pé òun lọ sí church gan àbó òun lọ bá àáfà kan àbí kinní kan ẹ wo nǹkan táwọn ap ń ṣe lábẹ́nú wọ́n sọ pé àáfà ẹ má ṣe lẹ́bọ̀ ọmọ irọ́ ni o ẹbọ tó ń ṣe ó pọ̀ ju ẹni tó ń ṣe tó gbé ṣẹ̀ṣẹ̀ sórí gan lọ mẹ́wàá ń ṣẹlẹ̀ inú wọn mi ti jáde nítorí bọ́ọ̀lù ṣe mú mi kó lẹ́yìn pé èèyàn wọ́n arrest èèyàn pé èèyàn ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn sórí èmi ò mọ̀ mi lè ṣàlàyé wájú Ọlọ́run àti ènìyàn mi lè ṣàlàyé bọ̀ mi ṣàmọ̀ pé irọ́ ni ẹ̀tàn pọ̀ nù ẹ̀ so I believe in humanity let me do good and kí dáadáa ṣẹlẹ̀ sí mi èmi ní láti jẹ́ kí èèyàn kan máa sọ pé bọ́ ṣe ń ṣe bọ́ ṣe ń ṣe lé bọ́ ṣe ń gbé láyé irọ́ máa sọ fún mi. nínú fámìlì wọn ti ẹ ṣe ń kéwù náà ọmọ yín ṣì wà lè kéwù. láìláì Ọlọ́run ní jẹ́ ọmọ mi ò lọ lè kéwù. ọmọ yóò lọ lè kéwù mọ́. ọmọ mi kò lọ rí. ìyàwó mi gan tó jẹ́ pé mùsùlùmí náà fi bí gan mi dídì sọ fún pọ̀ ọ̀gbẹ́ni wa ṣé bọ́lọ̀ ṣe rán ẹ̀ o ní láti wá máa sọ o ní láti impress mi pé nítorí pé o fẹ́ máa kírun àbí o fẹ́ máa lọ sí ilé kéwọ̀ àbí ìyẹn ọkàn mi just do your thing. ọmọ mi sọ fún pé ní school tó bá ń lọ ní bíbá because ìgbà táwa ní Nàìjíríà gan mi sọ sí Muslim school ìgbà tá tún dé UK gan mi sọ ọ̀gbẹ́ni in your school tó ń bá sọ pé òkè kìnnìkan eat anything you know you can eat. wọ́n sọ fún mi ní àná pé but they say because I'm a Muslim kìnnìkan meaning say you can eat anything. Máyì kí ọkàn ló máa deceive ẹ. So just see my own ideology to life, my own thinking to life ó yàtọ̀ kó mi mọ bó ṣe ṣẹlẹ̀. orúkọ Yorùbá lọmọ yín jẹ́ àbíyó náà jẹ́ Sulaiman àbírọ̀fìyà. Iwájú Ọlọ́run àti ènìyàn èmi kọ́ gbà ẹ̀wọ̀n nǹkan tí èèyàn mọ̀ ó ṣàgbà nǹkan tí èèyàn mọ̀. orúkọ wo ló ń jẹ́? Zara ló ń jẹ́. ẹ̀yìn tí ṣé kò tí máa ṣe àwọn wáyẹ́kì àwọn ẹ̀záàmù yẹn orúkọ sì ṣe yí padà sí ìjọba. kò tí máa ọmọ tí ju 5 years old lọ. ẹ bá lọ wo àwọn tó máa ń di olówó gan Nàìjíríà gan àwọn tó máa ń jẹ olówó lè rí ọmọ mùsùlùmí kan kó jẹ olówó ẹ rí àwọn Ọ̀tẹ́dọ́lá Adélékè tí bá lọ wo àwọn tó máa ń ní owó ó máa jí orúkọ tribe olúkálùkù Dangote orúkọ Haúsá Fúlàní rẹ̀ ló ń jẹ́ orúkọ ní ìtumọ̀ tẹ́ ń wo tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹni ò lè sórí láíláí kó jẹ́ ọmọ Yorùbá kó jẹ́ mùsùlùmí. ojú mi ẹ̀ṣẹ̀ ńlá ni lára nǹkan tí mi sọ náà ni pé ojú mi ẹ̀ṣẹ̀ ńlá ni wàláì ojú mi ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀nà ẹ̀ṣẹ̀ ń ṣe ojú mi ẹ̀ṣẹ̀ mímọ̀ nǹkan tẹ́lẹ̀ but lẹ́nujọ́ mẹ́ta yìí lórí TikTok ní ilé ẹ̀ṣẹ̀ join ní àti nǹkan tí mi tún wá ń kà àti nǹkan tí mi tún wá ń rí technology ti help gan so ojú mi ẹ̀ṣẹ̀ ńlá ni ọkàn mi ẹ̀ṣẹ̀ ń ṣe sí ju ti tẹ́lẹ̀ lọ ni so gbogbo nǹkan báyìí náà lè tó máa ṣẹlẹ̀ sí tó yẹ pé ètò máa ṣàtìṣe lórí ogun ẹ̀ lágbára Ọlọ́run. tẹ bá rí tí wọ́n bá sọ pé mílíọ̀nù láàrin kan. ọmọ bá ń jórúkọ àràbò tàbí tó ń jórúkọ àgùntàn ẹ lọ́wọ́ gbọ́n dá sí i àwọn orúkọ wọn lórúkọ ọmọ a máa ro ọmọ àwọn orúkọ òfò wọ̀nyẹn ẹ bá wọn change ẹ jẹ́ kó ń jórúkọ Yorùbá orúkọ gidi tẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ tẹ́wọ̀n nídìí àti máa sọ pé what's the name of your child tó máa sọ fún ẹ ok mo bímọ tán mọ́ mi tí ó mi ṣàfàgídí wọn lọ ṣe sọ wọn lórúkọ ìyẹn wá ń sọ ọmọ tèmi ní Annabelle wọn pé kí ni mí ní Annabelle wọn wá ṣẹ̀ lọ ń gúgù wọn ní ẹ lọ sọ fún wòlíì yẹn kó rí ẹ ò pé èmi ti fọmọ tèmi lórúkọ iye orúkọ ńlá sì mọ pé so ẹ jẹ́ ayé ká wo orúkọ gidi àwọn orúkọ tó nítumọ̀ wọ́n ṣẹ̀ ní máa bẹ̀rẹ̀ ẹnìkan ló sọ ọmọ ní Declan tó sọ ọmọ kan ní yíní àbí Benny àbí kinní kan ló sọ wọn ní Nelly ẹ ṣẹ̀ mọ́ lọ orí gúgù wọ́n ní what is Nelly ó ní something beautiful kí ló wá ṣe ẹwà tómi ẹwà ṣọlá fáṣẹwà olúwa ṣe mí lẹ́wà àwọn orúkọ gidi tẹ́ ẹ̀ nídìí àti àwọn so tó bá tẹ̀ lórúkọ àwọn orúkọ òfò wọn yẹn ìsáàtàn will drop them my friends kó wulẹ̀ sọ́gà lẹ́wà. èmi ò tí ì rí chinko Chinese bímọ. máa ń jẹ́ ni wúrà ọ̀la. èmi ò tí ì rí Chinese kan tó sọ ọmọ ẹ̀ ní Bukola. ilé Chinese nìkan o even àwọn Indians. ẹ máa gbọ́ ayáwó pé àwọn China ló sì ń rúlu àgbáyé báyìí Chinese kò ní sọ ọmọ ẹ̀ ní Bukola o kò ní sọ ọmọ ẹ̀ láti ìmọ̀ chanchunchin
bí wọ́n ń bẹ́ẹ̀ni ṣe o ń sọ láti ilẹ̀ náà ló ṣe máa sọ èmi ò mọ ohun tó ń ṣe wá àrùn ń ṣe wá wọ́n ní lẹ́ẹ̀kaàrọ̀ Genesis òjìrì. bíi gbọ́dọ̀ bá kọ̀ ọ́. colonization ló ń bá wa kó wọ́n ti mọ̀ pé nǹkan tó bá ṣáà ti wá láti ìta yẹn òun la máa embrace. Ó dàbí ìgbà tí mò ń serve ní lady yaniya òun ò kí ń lo local made o abroad ni imported ìgbà tó wá wáṣẹ́ wọ́n ní kó lọ southside nígbà tí ń kó imported ẹ̀yà kó lọ wáṣẹ́ ńbẹ̀ ibi tó rẹ̀ ti wá pé nìyẹn nǹkan ìta ẹ̀ ló máa ń jọ wá mo lójú. kí gbogbo lé o olówó káàbọ̀ yá èkó òsì ọmọ ọlá ẹ káàbọ̀ sílé kéwù wa ayamadélèké àmà ẹ ancestor ti pẹ́ dé ilé kéwù bàbá champion bàbá mi mo kí yín àbọrú àbọyè o ìyá ṣàǹkó ẹ pẹ́ dé ilé mo kéwù kí lè rí. bàbá interior tó ń sọ̀rọ̀ Èdùmàrè ṣé Èdùmàrè kí ni o mi ì rí parí ẹ̀ àṣàbí eléwọ ọmọ mo kẹ́yìn náà Èdùmàrè san gbogbo mí Èdùmàrè san mí. ẹ̀yin àwa ti jáṣẹ́ yín láti jẹ̀ta ẹ fi ẹjá gbogbo ṣèpolówó ẹ̀ ọjà fún àǹfààní ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà UK àti and gbogbo ọjà ilé o àwọn tó wà ń bí àṣàbí eléwé ọmọ wọ́n máa ń ta àwọn àgbo ó ó dà wọ́n máa ń ta àgbo ẹni ọ̀fẹ́ ní ìlera anything ẹ jẹ́ kí n follow wọn straight nígbà yẹn mokole dàdúbúlẹ̀ alẹ́ àfàtọ̀ nínú alẹ́ àfàtọ̀ gbogbo ẹ̀ ok ọlásìkò bàbá mi tí yín bóyá mistake ni gbogbo ẹ̀ everything and ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn nǹkan bàbá wa wọ̀nyí àwọn gangan lóríjínà àwọn òyìnbó kàn dé wọ́n kàn wá gba gbogbo ẹ̀ pé kárí gbogbo ẹ̀ bí kò dáa ni a mọ̀ ní pé nílẹ̀ Yorùbá irú bóyá tóbìnrin bá ní tó bá ní fibroid báyìí nílẹ̀ Yorùbá wọn fún tẹ̀ wọ́n máa fún láàgbò tó dẹ̀ máa yà dànù ni so gbogbo àwọn kìnìún wọn lòyìnbó fẹ́ ká kó dànù ká lọ máa gba abẹ́rẹ́ kí abẹ́rẹ́ síra kọ́ máa la inú èèyàn lára ẹ̀ káàkiri gbogbo ẹ̀ so ẹ̀yin tẹ́ bá wà ní òkè òkun nílé lóko àbí ẹ̀yin tẹ́ bá wà nílé náà ìyá wa náà wọ́n máa connect mọ́bi tẹ́ máa ti rí gbà náà nílé náà so everywhere you go MTN ni wọ́n so ẹ kàn sí wọn tẹ́ bá nídìí àwọn kan mo dẹ̀ kí gbogbo ilé ẹ káàbọ̀ sílé kéwú ti Yorùbá o ìyá wa ẹ pẹ́ dé o ìyá wa ìyá Ṣàngó ẹ pẹ́ dé lé kéwú. èmi náà níbèrè kan. ẹ má bínú tí bàbá bá ti fulẹ̀ èmi náà ní ìkéde náà ìpolówó ìkéde this time. èmi àwọn tí wọ́n wà nílùú òyìnbó kí ló dé ta máa ń sọ pé òkè òkun náà wà ṣé tó bá ń bọ̀ wá sọ́dọ̀ tiwa ṣé wọ́n ní fòkun kọjá ni ìdálẹ̀ náà wà gbogbo wa la wà lókè òkun. nǹkan tá a gbọ́ tó ń sọ náà ni bàbá mi. níbi tó ti tẹ̀ wá rí nìyẹn wọ́n ṣe lè máa pè wọ́n lókè òkun ṣé sàlẹ̀ òkun làwa wà ní. tàbí kó sọ pé ìlú èbó. Big Joe wà àwọn náà wà nísàlẹ̀ òkun. ẹ wo ẹja kúrò nínú ẹkú ẹrú o àwọn ò sí nsàlẹ̀ òkun o tó bá ń bọ̀ wọ́n máa fòkun kọjá kó tó dọ́dọ̀ wa táwa náà bá lọ a máa fòkun kọjá. àpapọ̀ òkun ìlàjọsà lápè. ìlàjọsà lọ́rùn mi lápè bẹ́ẹ̀ ìdálẹ̀ níbẹ̀. àpapọ̀ òkun ìlàjọsà. a ti ló ara wa láti lẹ̀ àwọn ará òkè òkun. wọ́n fi self esteem yẹn wọ́n fi ṣe wọ́n self esteem problem yẹn òun náà lè fi mú wa sábẹ́ ẹrú tá bá ti feel less than ourselves pé àdámọ̀ nǹkan tí olúkúlùkù bá fẹ́ ló máa fi wá ṣe. àwọn Czechoslovakia wa ń kọ́ tó lọ wà nísàlẹ̀ sàlẹ̀. àwọn ará bí tọ́dẹ̀gbẹ́ ẹ̀sìn wèrè wá nìyẹn láti lè mú wa wà less than that's all control ẹ ṣe nǹkan báyìí ká lè ṣe. Elédùmarè á gbà wá ó tiẹ̀ ti ń gbà wá kó gbà wá lágbàtàn ní ìwúre. bẹ́ẹ̀ni ẹ tiẹ̀ láwọn orin tó tiẹ̀ ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báńgà gbogbo ẹ̀ ní ìmọ̀ pé hip hop àwa oníṣẹ̀ṣe yìí gan-an ó kọjá bẹ́ẹ̀ ó tún lè o. ìyẹn lẹ fẹ́ sọ bàbá mi kan ní just a little problem ló sọ Fáṣẹ̀hùn di malé wọ́n ní kó da ọ̀pẹ̀lẹ̀ ó ní Jésù ní ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ òun ṣe ọ̀rọ̀ òun
Ọlọ́run á gbà wá o, Dùmarè á gbà wá o. At least gbogbo àwọn mùsùlùmí àwọn tí ò rọ́kọ tí ò ráyà náà fẹ́ náà gbogbo yín bá ti padà sílé ẹ̀mọ́ ríra yín fẹ́ èwo ni Christian ní èrè ilé fi ọ mùsùlùmí kan tó wá ń takò ara wọn ìwọ ṣe súfì o ìwọ ṣe tẹ̀blíkì o ìwọ ṣe tàhún tí àdékáyé ti ń ṣe àwọn mùsùlùmí yẹn gan náà. wọ́n ti ní problem already. ìyá ẹ̀rí dídìrín yẹn náà ó ti wà nù Kùránì wọ́n ní bó ṣe wá náà ló ṣe máa lọ àsìkò ti tó season wọn ti wà over wọ́n ní nǹkan tó ń tán lọ́dún eégún wọ́n ti ṣọdún eégún láti gbogbo iye ọdún ẹ̀ ó dẹ̀ ti tán sí tó ní kálukú kọ ẹ̀kọ́ ẹ̀ ní ọ̀fọ́n ti tàn sí gbẹ̀gìrì báwọn tó ń ṣe bí òwe ẹ̀yin bàbá mi ò báwọn àgbàlagbà ṣe máa ń sọ pé ọ̀fọ́n tàn sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ẹ̀ lẹ́ ló kù báyìí ṣùgbọ́n àwọn tó ń jẹ́ ń díẹ̀ wọn ò ní fẹ́ kó tán àwọn ni wẹ́n tó ń ṣe katakítí gbogbo tó ń ká wọn lára nìyẹn kò sí tó láìkì àlá tàbí tó láìkọ̀ náà wù wọ́n jà fẹ́ tó fẹ́ jẹ ló ń jà fún nǹkan tó ń fẹ́ jẹ ní. ìkókó ọbẹ̀ wọn náà ń jà fún tó bá ti sọ pé kókó ọbẹ̀ tó ti fọ́ dànù ló bá tán. tó má dìyẹ tó mu pamọ́ ni kò ní fẹ́ kádìyẹ yẹn sá lọ torí ó ní tó ti nípinnu fún ẹni tó tọwọ́ skul máa tó san nígbà wo ṣe September àbí kínní ìpínlẹ̀ fẹ́ kọ́ ti rówó san ní January ìbàdàn ó lọ sí òkú ọbẹ̀ bá fọ́ tọ́. bóyá kan lọ wáṣẹ́ gbogbo wọn náà lọ ṣiṣẹ́ kan lọ ṣiṣẹ́. olùsí fẹ́yàwó márùn-ún ó ti bímọ 25. ọmọ 22 years 23 fẹ́ 5 years ó ti níyàwó mẹ́rin. àwọn olórí ibu ọmọ ọlọ́mọ innocent ladies ọmọ ọmọ wọn sábẹ́. ẹ jẹ́ àpilẹ̀ orin wa nínú àwọn orin ìṣẹ̀ṣe. ayé ò mọ̀ pé ìbá máa ṣe bẹ̀bẹ̀ ìbá ló lè fún yàn lówó tó máa rẹpẹtẹ. You go put you through the things you cannot understand. Get your way, hold your hands, I will never let you down. Mo mọ̀ pé ìbá ti tà wá gbóyìnbó ìbá tó lọ́ka lọ́pẹ́ wọn mọ̀ pé báwa lóko ìgbà tó bá ti pé ìbá ti wá káyé lọ ó wá kó kí gbogbo wa ká wá máa darí lọ. Mọ̀ pé ìbá nìkan ló lè tán ní sọ̀nà ọ̀rọ̀ tí bàbá sọ jọ̀wọ́ tó máa gbọ́ràn. Mọ̀ pé ìbá tà wá tí ń gun rìn jù wá ìbá ti gbéra torí ìbá ti wá Amẹ́ríkà. Ìbá ti gbà nínú ọ̀gá ni ọmọ. ṣé ẹ filẹ̀. ayé ò mọ̀ pé ìbá máa ti tó wá sí ara abúlé rẹ̀ fún wa. yẹ ẹsẹ kí ni táìtù ẹ kí lorúkọ ẹ tó kọ o. ní Bẹ́lílì wà nù lẹ́sìn Bẹ́lílì ló kọ́. ìkan ló kọ eléyìí o ẹ ti dọ́gbọ́pọ̀ mẹ́sì o. kí lẹ sọ. eléyìí tẹ́ǹpìlẹ̀ yìí náà ń bèrè ẹni tó kọ. ok mo rò pé sọ pé àràbọ̀ level pé ta ló kọ mo ní Bẹ́lílì ló kọ. wọ́n ní kẹ́ ẹ play yẹn after tẹ́lẹ̀ bá tán. ok eléyìí mo rí náà ní mi tẹ̀ mẹ́ni tó kọ. ẹ yẹ kó kàn tí mo mọ̀. ìtọ́jú ìwé information bóyá ọ̀pọ̀ bàtálá ni ọmọ báyọ̀ ayé ọ̀sán tèmi kan náà níbẹ̀. mọ̀ pé ìbá tà wá tí ń gun rìn jù wá ìbá ti gbéra torí ìwà Amẹ́ríkà. nítorí náà ọ̀gbẹ́rì mọ́ òtítọ́ ti bá lọ́jọ́ kan. ẹ jẹ́ lọ wá Bẹ́lílì wá Bẹ́lílì tẹ́ bá wà nílẹ̀ pílẹ̀ látọ̀dọ̀ ẹ wá Ifá làjà láfíríkà ẹ wá Ifá làjà láfíríkà náà. trend arabu level trend rárá àwọn èèyàn lò ẹ bá wa lò sí fídíò ẹ bá wa trend arabu level irọ́ lásán. Bẹ́lílì dà Bẹ́lílì wọn ní wọn ti jáde. tó bá ní ìdí sọ́kùn mi kẹjẹ mọ́. Bẹ́lílì ti lé Yàlágbò lọ ó dà pé Bẹ́lílì lòun wá fàtọ̀. yẹ́ẹ̀kẹ́. ó ti tẹ̀lé Yàlágbò lọ Yàlágbò ti wọlé padà. òun ni mò ń wá lọ yẹn. ok mo ti rí. Bẹ́lílì ti wọlé. Arabu level.
Kọ̀dà dúdú oníláwání, yé máa ṣe bí ọmọ Fúlàní, ìlú ẹlẹ́bọ̀ ló ń pè. Arabu level gangan ni mò ń wá mú sí rí. Ó lè nílẹ̀, ẹ̀kọ́ nílẹ̀ nílẹ̀. Mo bá kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Irọ́ ńlá. Irọ́ ńlá. Irọ́ ńlá. Ẹ̀yin máa pẹ̀kun ní Ghana, ẹ̀yin máa ṣáwa lọ́gọ̀, lọ́bí tẹgbẹ́ wá yóò rí gbàlà. Ẹ lè tàn wọ́n láwùsà, Ìlọrin yẹn tún lè tàn wọ́n ní Ghana. Àwọn kì í jẹ́ fáwùsà, èmi kọrin ó lè pè mí ní Jaya. Consolation. Ifá ló tẹ̀lé Adó. Ẹ jẹ́ àgbélé náà. Ifá ló tẹ̀lú Òṣogbo. Ifá ló tẹ̀lú Ìrẹ̀lẹ̀. Ifá ló tẹ̀lú Ìwó. Ìlọrin pẹ̀lú Ìbàdàn títí láti ìlú Bẹ́ndẹ̀. Ifá ló tẹ̀lú. Ẹ ká fún Bẹ́lí ní love o, wọ́n wà nulẹ̀. Send love. Ọba tí ó bá lè jọ́sìn. Ìjọba ara lọ sọ́ọ́rí. Rashidi tó bá fẹ́ di ó kẹ́rù ẹ̀ mẹ́. ẹrù ẹ̀ lọ bá ó ṣe. Ọ̀dà òfin kárẹ̀ nìkan sọ torí Jésù. Kò lè dé mọ́. Ìfagbáyé ẹrù bàbá sọ. Ìdábẹ́ wa ò lè pé mọ́. Ìfagbáyé o. Ṣé gbáyé lọ? Ìwẹ̀rí ṣe bí ọmọ pé. Àti ìjọ́tẹ̀. Àti ṣẹ́gun sẹ́tẹ̀rì. Ifá ló tẹ̀lé Adó. Go my road, man. Ifá ló tẹ̀lú. Ẹ jẹ́ ká máa tẹ love o. Tap tap tap. Ifá ló tẹ̀lú Ìwó. Ìlọrin pẹ̀lú Ìbàdàn títí lóde ìlú Bẹ́ẹ̀. Are you feeling it? Ifá ló tẹ̀lé Ifẹ̀ táyé fi gùn ó gẹ́gẹ́. Like that. Ọba tí ó bá lè jọ́sìn ó gbéra ó lọ Sáúdì. Rashidi tó bá fẹ́ di ẹ̀mí àgbo kẹ́rù ẹ̀ lọ bá ó ṣí. Chicken na. Ọ̀tá ó fẹ́ kárẹ̀ rú ká sọ tó. Jésù ò lè dé mọ́. Ìfagbáyé ẹrù bàbá sọ ìdábí ìfagbáyé o, ìṣẹ̀ṣe gbáyé lọ. Ìyá yẹ play Ifá mo dúpẹ́ after ilé. Okay. Ta ló kọ Ifá mo dúpẹ́? Ifá mo yẹn bọ̀ mí kọ́. Okay, Ifá mo dúpẹ́. Náà ni Ifá mo dúpẹ́. Okay. Ifá mo dúpẹ́. Just let me do like this. Ifá ló tẹ̀lú Ìrẹ̀lẹ̀. Ifá mo dúpẹ́. Ẹ lọ dáúnlóòdù Òkúnṣúnà Ìlọrin náà o. Bàbá ṣó ti wà ní social media ni. Ẹ gbà á lọ́wọ́ Ìyáṣẹ́kẹ̀ Òkun. Ó wà YouTube náà. Mo ń wá yẹn ká fi kí mi mọ̀ bóyá wọ́n lè pè tó bàbá. Ó káyọ̀ ká fòkó fún fa. Ó fẹ́ rí o. Orin yẹn make sense gan. Orin yìí mo like it. Orin solid gan. Orin gidi lélẹ̀. I give it to him. Mo dúpẹ́ náà tó káyọ̀ fún fa. Kò lọ jù báyìí lọ, mò ń wá ibi tó ti gùn dáadáa, mò ń bọ̀. Ẹ jẹ́ bá yín play full ẹ̀ lọ́nà kó YouTube. Ẹ máa play full ẹ̀ náà, kọ́ máa spread ẹ̀jẹ̀. Ọ̀run làrọ̀ wá, ajagunmalè kú ojú ọ̀run rọ̀ wá. Ajagunmalè kú ojú. MC Kenny ló ṣe bí. Yeah, that's it. Àbọ̀rú àbọ̀yé. Èmi làbọ̀rú, èmi làbọ̀ yìí. Àbọ̀
bí mọ́ ṣe bí ìtumọ̀ lọ́wọ́ mi ṣe ọkọ̀ táyẹ̀rẹ̀ tó ń polongo ilẹ̀ ló máa ń ṣe ìwé ìṣàkóso tán ló fi ṣẹ́gun ọ̀tá mi ọ̀bàrà ìrẹ̀tẹ̀ rẹ̀ ò ìfàwọ̀ dúpẹ́ ká máa jọ káyọ̀ gbogbo fún fa ọ̀bàrà ìrẹ̀tẹ̀ ìfàwọ̀ dúpẹ́ ìmọ̀ iṣẹ́ bí mo ṣe bí ìmọ̀ ló bá mi ṣe ọkọ̀ táyẹ̀rẹ̀ tó ń polówó ilẹ̀ ló bá mi ṣe ìwé ìṣàkóso tẹ̀ ló fi ṣẹ́gun ọ̀tá mi. Juju lando, we get plenty food to know, plenty people I know. We did these guys make we no know. Rugged Diablo, èèyàn oríṣiríṣi Pablo, ewé oríṣiríṣi lalo, ẹja òjijì lalo. Grace báwo, orí igun etí lalo, dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ kò dẹ̀ máa fi yìn fún fa. Ọ̀bàrà ìrẹ̀tẹ̀ ìfàwọ̀ dúpẹ́ ká máa jó káyọ̀ ká fògbó fún fa. Ọ̀bàrà ìrẹ̀tẹ̀ Ọ̀rúnmìlà ó ìmọ̀ iṣẹ́ bí mo ṣe bí ìtumọ̀ ló bá mi ṣe. Ọkọ̀ táyẹ̀rẹ̀ tó polongo ilẹ̀ ló bá mi ṣe. Ìwé ìṣàkóso ló fi ṣẹ́gun ọ̀tá mi. Many people dey ask me say, ta ló bá mi ṣe? Ifá ló bá mi ṣe tó ṣe gbogbo ẹ̀ láṣẹ pé. When problem come, you run to Fáṣeyì. For inside room, you be Fádèyí. You enter church, go do testimony. You go dey shout Olúwa ló ṣe yí. If na Ifá run am, no give the glory to another. Olúwo mi ló gbé mi débẹ̀ o, Ifá gangan ló gbé mi débẹ̀ o, mo dúpẹ́. Ọ̀bàrà ìrẹ̀tẹ̀ ìfàwọ̀ dúpẹ́ ká máa jó káyọ̀ ká fògbó fún fa. Ọ̀bàrà ìrẹ̀tẹ̀ rẹ̀ Ọ̀rúnmìlà ó ṣeun ìmọ̀ iṣẹ́ bí mo ṣe bí ìtumọ̀ ló bá mi ṣe. Ọkọ̀ táyẹ̀rẹ̀ tó ń polongo ilẹ̀ ló bá mi ṣe. Ìwé ìṣàkóso tẹ̀ ló fi ṣẹ́gun ọ̀tá mi. A dúpẹ́ lọ́wọ́ Ifá tó jí gbogbo wa lẹ́ẹ̀kan náà. Ẹ lè gbóhùn sókè o, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. ẹ jọ̀ọ́ ẹ bá wa play ẹyọ kan sí kẹ́ tó kí n wá ṣe ìkéde tí mo fẹ́ ṣe. Ifá làjàlá Áfíríkà. Ta ló kọ̀ yẹ? Làjàlá Áfíríkà, Ifá. Ok, làjàlá Áfíríkà. Èyí tó bá kọrin nínú wa. Làjàlá Áfíríkà, Ifá. Ó dà pé mo ti gbọ́ yẹn. Ok, Ifá làjàlá Áfíríkà, Ifá. Mi ò rò kó wà lórí YouTube. Àbẹ̀ wà ní TikTok náà. Ìyàwó wà ní TikTok, bọ̀ kò long, wọ́n jẹ́ kí n wo ti TikTok yẹ. Ó dà pé mo ti rí. Ọ̀pẹ̀lẹ̀ kó máa lọ jókòó ìpínlẹ̀ kó lọ máa bẹ̀là ó ní Jésù ló lè ṣègbàlá ìfún kó jókòó kọ́. Ṣé lẹ́yìn ni? Bẹ́ẹ̀ni fi ẹ̀ láti bẹ̀. Ìfanìkan ló lè ṣe ẹ̀mbrẹ́sọ̀ ló fi káàṣì mo dáfà mo ṣe tutù God is born. Ifá ti máa já mi, afọ́ mi ò lè já mi. Ifá ló lè ṣe mo fẹ́ pẹ̀lú mọ́. Ifá ṣàdé ti sọ lẹ́nu olórí ikú gbèsè sódì torí mi ò mọ ìdùnnú rẹ̀ ọmọ nífà torí ṣọ́ọ̀ṣì. Ifá just a little bit of problem ló sọ fáṣọ ìmàlẹ́. Ó ní kó bí ọ̀pẹ̀lẹ̀ kó máa lọ jókòó ìpínlẹ̀ kó lọ máa bẹ̀là. Ó ní Jésù ló lè ṣègbàlá ìfún kó jókòó kọ́ ló kọ̀ wọ́n. Ìfanìkan ló lè ṣe ẹ̀mbrẹ́sọ̀ ló fi káàṣì mo dáfà mo ṣe tutù God is born. Ifá ti máa já mi, afọ́ mi ò lè já mi. Ifá ló lè ṣe mo fẹ́ pẹ̀lú mọ́. Ifá ṣàdé ti sọ lẹ́nu olórí ikú gbèsè sódì torí mi ò mọ ìdùnnú rẹ̀ ọmọ nífà torí ṣọ́ọ̀ṣì. Ifá
Just a little bit of problem, less of fashion with my leg. Only could be up and come out of you. Pull up my bella, only kiss to the list with Bella. If I'm good, you go follow on. If I need one, only share pressure, no fi cash me. Oh, that family shit to the dog is gone. If I see my damn, I'll find you, damn me. If I shall date is all in no lórí ebu but so di torí mi ò mọ ìdùnnú rẹ̀ ọmọ nípa torí church just the Okay. Ẹ lọ wá kẹ́yà wá long one ẹ jọ. Ẹ ṣeun mo dúpẹ́ kí n sáré ṣe ìkéde tí mo fẹ́ ṣe. Mo kí gbogbo àwọn ọmọ ọ̀rúnmọlẹ̀ o jákèjádò àgbáyé a kí yín o ẹ kú iṣẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe. Mo ní kí olúkúlùkù kó save date sí inú kàlẹ́ndà wọn December 24th òun ni wọ́n máa ń ṣe àyájọ́ ọjọ́ èṣù káàkiri gbogbo ilẹ̀ kótó òdìrè káàkiri àgbáyé ṣùgbọ́n ní ọdún yìí Abẹ́òkúta lórí omi ni ètò náà ti máa wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe àtìsíẹ́ náà máa wà ńbẹ̀ àwọn èèyàn bàbá wa oníṣẹ̀ṣe jàǹkànjàǹkàn gbogbo wọn náà máa péjú pésẹ̀ síbẹ̀ kí gbogbo wa ká túyáyá ká lọ fún wọn ní massive support. Èṣù ọláàlú á gbè wá á kóre wá fún wa wà á rí bá ti ṣe á máa léwájú lọ́rọ̀ gbogbo wa kò ní gbẹ̀yìn o ìkéde náà jù bẹ́ẹ̀ yẹn lọ o kẹ́ save ọjọ́ yẹn o December 24th lábẹ́òkúta ló ti máa ṣẹlẹ̀ ibi tí Bẹ̀ni gangan ti máa sọ ẹ ṣeun mo dúpẹ́. àti wípé ẹ má jà á lọlé Christmas mọ́ o oníṣẹ̀ṣe ṣe Christmas o àìṣe ọdún iléyá o ọdún fa ìṣẹ̀ṣe là ń ṣe gbogbo àwọn ọdún wa tó ti dàsìkò eégún àsìkò gbogbo àwọn nǹkan tó tún kù náà gbogbo ẹ̀ pátápátá ẹ jẹ́ ká máa lọ ká lọ máa yé wọn sí. ní Nàìjíríà ẹ jẹ́ ká máa fowó ránṣẹ́ sáwọn èèyàn wa tó wà nílé kán máa fi ṣe kó lè dùn mọ́ wọn dáadáa. That is what I've been doing for years and you know tá bá ti fẹ́ ṣọdún ẹ jẹ́ ká fún wọn lówó kán fi ṣe káwọn èèyàn bá wọn jẹ nínú ẹ̀ kán báwa náà máa ṣe dáadáa. You know. Ṣe wúre inú everybody á àwọn táwọn UK nǹkan àgbèsù kan wá sí UK ni àgbè kan náà wá sí UK. Ṣebí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣẹ̀dè ṣé ìgbọ́lẹ̀ wà ní ìṣẹ̀ṣẹ̀dè tó lọ. Ṣé l'Amẹ́ríkà bí ní country wo? Ní UK ṣé Amẹ́ríkà lẹ́yìn wà ní. No Canada ni mo wà. Ẹ follow mi káàdì sí kínní ìṣẹ̀ṣẹ̀ North America. Mo ti follow the Tàbá sí ní táìmù náà. Ọmọ Nàìjíríà ló ọmọ Yorùbá kí lẹ sọ tí mo gbọ́ yìí. Ọmọ Nàìjíríà ọmọ Yorùbá mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀dẹ̀ mọ̀ wípé kì í ṣe pé nítorí pé a kò dá ètò wa sílẹ̀ láti máa bú anybody bí kò ṣe wípé a fi ń rán ara wa létí pé ká gbàgbé ara wa cause there are sometimes that you are a lion but you don't know you are a lion except there are sometimes you will need someone to tell you you are a lion roll like lion so àsìkò táìmù yẹn la wà tá a fi rán ara wa létí wípé wá ọ̀gbẹ́ni you can do more than what you think you are doing. Ṣé rí gbogbo ilé kéwú ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ ń wà pẹ̀lú wa tí òye kíní dẹ̀ ti ń yé yín àwọn ọmọ tẹ́ mọ̀ wípé gbogbo ìgbésí ayé wọn ilé kéwú ni wọ́n fi ń lọ ẹ lè má ti lè stop wọn now láti máa lọ lé kéwú ó máa yé wọn later bọ̀ ẹ máa bá wa sọ fún ẹ máa encourage wọn bọ́n ṣe ń lọ lé kéwú yẹn náà ẹ sọ fún wọn kó máa kọ́ṣẹ́ eléyìí tó bá jẹ́ pé bóyá sport tàbí anything ló lè ṣe ẹ jẹ́ kí wọ́n máa ṣe ok ẹ worú àǹtí wa kan yìí tí mo gbé sí òkè yìí Tóbi Amúsàn bó tẹ̀ ṣe pé ìgbà tó bẹ̀rẹ̀ sport career ẹ̀ dáàdi ẹ̀ ò support ẹ̀ mọ́mí ẹnìkan ló support ẹ̀ but see where she has now. She's the world record holder in Odus. Also, Annie is a Brume. She's also from Nigeria. She's still the best theory in the world. She's still among one of them. Ẹ jẹ́ ká wo Oduduru yẹn náà ọmọ ìyẹn àtẹ̀wọ̀pọ̀ ọmọ Anambra ni. Then Lẹ́pa also nínú àwọn tó ń jà yẹn náà. She's still she ní number 1 Lẹ́pa ọmọ Ondo State ni. Like we are so
talented in all area tó jẹ́ pé tá a bá dé àwọn tó tún jẹ́ pé nurse doctor ibẹ̀ yẹn náà tún yà sẹ́ torí pé wọ́n máa ń ẹ̀zẹ̀ nínú nǹkan tó ń ṣe ni so ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ ilé kéwà and everything yẹn kò sí kankan tó dà fún wa kò sí ẹni tí ta fẹ́ fi ṣe ókè gbogbo àwọn àfáà wa gbogbo wọn báyìí ló ní wọ́n pa èló náà ń gbé wọlé bọ̀ ẹ wo èèyàn tó yẹ pé ibì kan ló face bóyá tailor ló fẹ́ ṣe gan tailor yẹn bí profession ṣe tailor yẹn dáadáa tó jẹ́ wípé tó bá ń ṣe dáadáa gan owó tó máa rí á dáa ju pé lọ kéwò ṣe kínní ó fẹ́ máa tọrọ jẹ gbogbo everything yẹn so ẹ jọ̀ọ́ bó jẹ́ fámì náà ló tún fẹ́ yà sí ẹ yà sí bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ka lọ máa lọ chọ́ọ̀chì olúwa fún mi miracle alert gbogbo kinní wọ̀nyẹn a kàn fúnra wa ní first hope ni ebi á máa pa àwọn yẹn ní kó máa gbàwẹ̀ tó yẹ kẹ́ lọ sóko kẹ́ lọ dáná kẹ́ lọ dáko àwọn bàbá wa máa ń sọ wípé ọdún kan ni ìyà àgbẹ̀ ọdún kan òun ni ìyà àgbẹ̀ àgbẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ oko ọdún tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn nìkan ló máa jẹ̀yà mọ́ torí á máa gbìn nǹkan tó bá ti di ọdún tó ń bọ̀ á bẹ̀rẹ̀ sí máa kó èrè gbogbo nǹkan tó gbìn so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ lọmọ Yorùbá ń ṣe òun lẹ fi rí òwe àwọn bàbá wa wọ́n ní iṣẹ́ lóògùn ìṣẹ́ wọ́n sọ fún wa pé àdúrà lóògùn ìṣẹ́ àbí ẹbọ rírú lóògùn ìṣẹ́ àbí ìwúre ṣíṣe lóògùn ìṣẹ́ iṣẹ́ ni oògùn ìṣẹ́ múra sí iṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi so ẹ jọ̀ọ́ gbogbo àwọn bọ́dà wa tẹ́ pé wọ́n wà lájò everything yẹn náà àwọn náà kò síbi tó ti ń ṣàwó ńlẹ̀ wàá ṣiṣẹ́ owó ẹ̀ òyìnbó ò lè dédé dáṣẹ́ ní $1 or $1 million so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká encourage ara wa ká máa ṣiṣẹ́. ìyá mi mo mọ̀ pé àwọn ará wa ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá wọn sọ ní ṣókí iṣẹ́ náà ló lè gbọ̀n yànù tó lè gbọ̀n ṣẹ́nù especially iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni wọ́n ní ẹni tó kàwé tí ò tí ì ṣiṣẹ́ àgbẹ̀ báwo ni wọ́n ṣe kọ orin yẹn mo ti gbàgbé má bínú ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa gbogbo àwọn bàbá wa náà ni wọ́n ní gbogbo iṣẹ́ yòówù kan lè máa ṣe wọ́n á tún máa dáko lẹ́gbẹ̀ẹ́ kan ebi ò ní pa wọ́n ẹ̀fọ́ ó máa wù wọ́n á gé tòmẹ́tò ata gbogbo ẹ̀ kò ju 3 months lọ láti ìgbà téèyàn ti gbìn especially ní ilẹ̀ wa tó jẹ́ pé nǹkan máa ń hù fúnra rẹ̀ á lálẹ́ hù àwọn tó bá ń ṣe ẹ̀rọ ẹ lọ wo ẹ̀gbẹ́ ilé wọn níbi tó bá ń da gbogbo omi tó fi ń ṣan ata yẹn tó ń ṣan gbogbo nǹkan yẹn ata máa hù síbẹ̀ tòmẹ́tò gbogbo nǹkan tó nílò máa hù síbẹ̀ wọn tún ní kówó lọ sọ́jà bí wọ́n bá fẹ́ lọ sọ́jà á jẹ́ bóyá ẹja àbí ẹran náà fẹ́ jẹ wọn nǹkan tó máa mówó lọ rà ní gbogbo nǹkan tó kù ẹ̀ǹkùlé wọn náà ti máa mú gbà táwa ń dàgbà ó ní bàbá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa kò sí nǹkan tí ẹ máa wá dé ẹ̀ǹkùlé bàbá yẹn ni o á fẹ́ tó 1 plot of land gbogbo nǹkan tẹ́ bá ń wá báyìí ló wà ń bẹ̀ ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ rí òwú èso òwú láyé mi tí mo fi mọ̀ láti gbà yẹn pé wọ́n máa ń gbin òwú ni òwú máa ń wù ni ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ rí ní ìrí irú ẹ̀wà tẹ́ ń wá tẹ́ni rí nínú garden bàbá yẹn sóòṣe wọ́n ń ra pé ẹ̀fẹ́ efin tí gbogbo ará àdúgbò bá nídìí efin ẹ̀kúlé bàbá yẹn náà máa lọ tó bá nídìí igbá ọ̀dọ̀ ẹ̀ náà máa lọ ó sóòṣe kò dẹ̀ ní lára grandma tèmi náà gbà tá à ń dàgbà mi rò pé mo fi owó ra fruit rí pé kéèyàn kówó mo fẹ́ lọ ra ọsàn guava mango gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ olúkúlùkù ló ní síwájú ilé wọn tán gbìn síbẹ̀ ṣùgbọ́n nígbà tí pentirasca dé wọ́n ti convince àwọn èèyàn pé àwọn àgbàlagbà máa ń bà sórí igi wọ́n ti gé gbogbo igi lọ igi fúrúùtù ká a mọ̀ for so long pé igi fúrúùtù tá à ń pè ní fúrúùtù tá a máa ń jẹ tá a máa ju kíní ẹ̀ inú ẹ̀ ni wọ́n ti ń rí almond tá a mọ̀ tó fi ń ṣe oríṣiríṣi nísìn gbogbo ẹ̀ wọ́n ti gé dànù tán ibi tó ti ń sá fún oṣó àtàjẹ tó ń lé wọn kiri tó ń sá fún ìwà ọwọ́ wọn
wọ́n ti gé gbogbo ẹ̀ dànù tán ebi wá ń pa wá ń sin gbogbo èèyàn ń pariwo ebi ń pa wá o ebi ń pa wá o ebi ń pa wá o àwọn èèyàn so many video ló wà lórí YouTube tó ti show pé báwọn èèyàn ṣe lè gbin nǹkan tí wọn bá tiẹ̀ ní space Fúlàní máa lọ jẹ oko òkè àti gbọ́ kò sí bó ṣe lè burú tó téèyàn ní ààyè kékeré téèyàn lè gbin nǹkan sí nínú àpò nínú báàgì sìmẹ́ǹtì gbogbo àwọn nǹkan yẹn ó wúlò àwọn nǹkan tẹ́ ẹ lò mọ́ péèlì tó ti rust gbogbo àwọn nǹkan téèyàn lò nulẹ̀ kò sí nǹkan téèyàn lè gbin tomato sí níbi tí mò ń gbé mo gbin tomato ní season yìí pẹ̀lú bí weather yẹn ṣe bad tó mo sì rí tomato yẹn ká tí mo fi sebẹ̀ lẹ́ẹ̀mejì ká máa ní pé nílé lọ́dọ̀ wa tó yẹ pé àwọn nǹkan yẹn kàn máa lálẹ́ wù ni ẹ ní gbìn níwájú ilé ibi tí mo ti dàgbà tí mo ti ṣe kékeré máńgò tó wà ń bẹ̀ wọ́n ti gé ń sìn o máńgò yẹn èmi àtẹ̀gbọ́n mi la jọ ń ṣeré níwájú ilé tá a jẹ máńgò tán ó wá ní mo dẹ̀ máa gbin máńgò yìí ó dẹ̀ mú ó dẹ̀ fẹsẹ̀ ẹsẹ̀ lásán ló fi wúlẹ̀ ó dẹ̀ fi síbẹ̀ ó dẹ̀ bò á wọlé lọ ọjọ́ rẹ̀ lọ bí ọjọ́ ọdún rẹ̀ gbèrègbè gbogbo ẹ̀ lọ máńgò yẹn for a long time kó tó di pọ́n gé kúrò òun ni gbogbo ará àdúgbò nǹka tẹ́mi náà bá fẹ́ nǹkan míì máa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó ní guava ẹni tó ní ọsàn ẹni tó ní ìbẹ́pẹ gbogbo ẹ̀ á kàn máa lọ kó à ń fowó ra arú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀gẹ̀dẹ̀ ńkọ́ kíní kànáà kan wà lẹ́gbẹ̀ẹ́ lé wa ọ̀gẹ̀dẹ̀ ńlá lẹ́wù síbẹ̀ a máa ń ṣọ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn ni tó bá ti lè ó ní nǹkan tó máa ń wò lára ẹ̀ pé eléyìí ti ripe ó ti tó ká àwa máa ṣọ́ra wa ẹni tó bá kọ́kọ́ lọ ló máa lọ gé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ti rí pé ilẹ̀ wa yẹn ilẹ̀ ọlọ́ràá ni òun ló wà lójú àwọn Fúlàní tó fẹ́ gbà wọ́n wá ní káwọn sọ gbogbo wa kán sọ wá dìdàkudà ká ti ṣán lọ ètò máa kúrò nílé ètò máa ṣoríṣiríṣi ètò máa talẹ̀ tó máa talé ẹ̀ tó máa kúrò wọ́n á wá take over kò ju 2 generation lọ tán máa fi change demography tó bá jẹ́ àwọn òyìnbó náà lọ populate àbáwọn Chinese náà dé tán populate ara wọn sílẹ̀ wa tí 2 or 3 generation bá máa fi dé wọ́n náà làwọn nílẹ̀ yẹn ni ṣùgbọ́n àwọn orúnmọlẹ̀ ò ní gbà fún wọn kí àwọn orúnmọlẹ̀ tó má gbà fún wọn àwa náà a ní láti ta mọ́ra ká bẹ̀rẹ̀ kó ní kálukú lọ ṣàwárí ara ẹ̀ kó padà lọ sí ìdílé ẹ̀ nǹkan tó bá ń ṣe ń bẹ̀ kó lọ máa bá wọn ṣe bí ìyá mi ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀ tó bá jẹ́ àwa tá a wà lájò monetary support ká máa fi support wọn kán máa ṣe kinní yẹn àní wọ́n ṣe ọdún Ògún ìlú mi mo wá wà lórí fídíò wọ́n wá ń ṣèwúre tẹ́ bá rí níbi tí mo wà goosebump dẹ̀ mú mi mo dẹ̀ ń sunkún imagine kó jẹ́ ìdí Ògún yẹn gangan ni mo wà tí mo sì ní tòsí ẹ̀ wọ́n kàn ń wúre mo dẹ̀ ń sunkún omi dẹ̀ ń dà gbogbo goosebump dẹ̀ mú mi lára bọ́n ṣe ń kí oríkì Ògún yẹn tó ń kí oríkì ìdílé yẹn gbogbo ẹ̀ kàn ó kàn ń dìde gbogbo iṣan ara mi gbogbo ẹ̀ kàn ń dìde ni pé a máa sọ nǹkan nù o. nípa ẹjọ́ ọmọ ọkọ ni. a máa sọ nǹkan nù o ṣùgbọ́n ó bà ní kò tí ì bàjẹ́ bọ́ ẹ máa ń sọ kólúkúlùkù padà tá a bá fẹ́ òmìnira wa tá à ń fẹ́ tá à ń pòǹgbẹ ọwọ́ èmi ọwọ́ ẹ̀yin ni gbogbo ẹ̀ ọwọ́ olúkúlùkù wa ló wà kò sí ẹnìkan tó bí àwọn religious ṣe program wa pé saviour kan ló ń bọ̀ wá bá wa ṣe irọ́ náà pa àwa fúnra wa báyìí la máa fúnra wa ṣe olúkúlùkù máa ṣàwárí ara ẹ̀ strength ti tèmi kọ́ ni ti bàbá Adélékè oníkálukú dẹ̀ ni Elédùmarè gbé ẹ̀bùn tí ò ń ṣe ẹyọkan tí ò ń ṣe méjì nínú wa gbogbo wa báyìí ló oníkálukú fún lẹ́bùn kan ṣùgbọ́n ká má bàa lò ó láti fi ní ìlọsíwájú wọ́n pa gbogbo ẹ̀ wọ́n tẹ̀rí pé ẹ máa dúró de Jésù o Allah nìkan ló lè ṣe o gbogbo nǹkan tẹ́ bá ti ń fẹ́ báyìí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ àmúwá Allah ni àmúwá Jésù ni gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ láti fi lè tẹ̀ wá rì ní ká má bàa lò ó ṣùgbọ́n tá
tá a bá ti ṣe àwárí ara wa tá a ti mọ ẹni tá a jẹ́ ẹ kélo tẹ́yìn gbé tilé yín dìde tèmi náà gbé tilé yín dìde ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á ti gbalẹ̀ wa fún wa òmìnira ti tó wa lọ́wọ́ nítorí náà ká má máa sọ àwítúnwí asán kólúkúlùkù padà sílé kó lọ ṣàwárí ààrẹ kó mọ orú èèyàn tó jẹ́ gbogbo wa la lẹ́bùn ẹ̀bùn oríṣiríṣi tí ó jẹ́ pé ẹ máa wò báyìí pé ṣé mi náà ni mo ṣe kinní báwo ló ṣe ṣẹlẹ̀ á tún máa yẹ̀yìn fúnra yín lẹ́nu ṣùgbọ́n a mọra wa ṣùgbọ́n Elédùmarè á tọ́ wa sọ́nà tí a máa ṣàwárí ara wa tí gbogbo wa máa padà sílé tó lúkúlùkù máa mú òòṣà àti irúnmọlẹ̀ tó wà nídìílé wọn tó gbogbo wa la ní ẹ̀jẹ̀ àwọn irúnmọlẹ̀ yìí lára olúkúlùkù wa òun la gbé sára àyàfi ẹni tí ò bá kí n ṣọmọ bébì ṣe máa ń sọ ẹni tí ò bá kí n ṣọmọ ọkọ òun nìkan ni wọ́n máa dárúkọ àwọn irúnmọlẹ̀ yẹn tí kò ní máa ṣe lára mo máa ń wò pé gbogbo àwọn alákatakítí ẹ̀sìn yẹn tí wọ́n bá ti ń ṣe tán lé fùrù kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tó bá ti sọ̀rọ̀ ìṣẹ̀ṣe báyìí kán takò ni mo máa ń wo gbogbo wọn bíi pé wọn kì í ṣe true son of the soil torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹran ara yẹn máa sọ̀rọ̀ fún wọn tó bá ti ń ṣakatakítí yẹn it's because they have nothing to lose tí gbogbo ẹ̀ bá bàjẹ́ tó bá dàrú wọn ní kankan láti lose the highest wọn á gbẹ́rù wọn á lọ máa wá futajà lọ́ntàn tiwa wọn á lọ wá àwọn ẹbí wọn ń bẹ̀. wọ́n dẹ̀ ní tídìí bá bàjẹ́ tó nídìí ló ń dà nítorí náà kó ní kálukú kó kọjú sí nǹkan tó ń ṣe ní ìdílé ẹ̀ kó lọ ṣàwárí ara ẹ̀ mo ṣe làbọ̀ bẹ́ẹ̀ làbọ̀ yìí. ẹjọ́ máa mi ní question kan mọ́. àgbọ́yé. ṣe rí irú èmi ń sìn kí n má sọ pé àwa kan wà irú èmi personally ń sìn ẹ̀ ó wù mí because man like máa béèrè question kí dẹ̀ máa mọ origin àbí bí nǹkan ṣe bẹ̀rẹ̀ àbí bí nǹkan but irú èmi tó yẹ pé wọ́n bí mi sí ilé mùsùlùmí tó yẹ pé gbogbo nǹkan tó mọ̀ ilé ayé wọn mùsùlùmí yẹn ni àwọn gbogbo àwọn àgbàgbà tó dẹ̀ wà ń bẹ̀ náà bàbá tèmi tó yẹ pé òun lọ dàgbà jù ó ti kú àbúrò ẹ̀ tó yẹ pé òun ló tún dàgbà ṣe kejì ẹ̀ tó yẹ pé òun tún ní èèyàn tún lè bá sọ̀rọ̀ ìyẹn òun fà tó ń ló fa ẹ̀sìn wèrè òun gan ló gbé sórí jù ṣé irú èèyàn báyìí mo wá fẹ́ lọ bá ń pè báwo náà ṣe ń ṣe kíní ẹ mọ̀ tí irú èmi sì mi ìmọ̀ èèyàn kan tí mi lè bá sọ ń pé irú mo wá ṣe mistake kan kọ́ lọ́n dẹ̀ dáríjì mi ni ṣàdédé mi kàn rí ẹ̀gbọ́n mi obìnrin tí tèmi tẹ̀lé mi kàn rí tí wọ́n ti máa àwọn fámìlì wa kọ̀ọ̀kan ti ń sọ fún mi pé ẹ̀gbọ́n ẹ̀ ń pé tó rí lẹ́jọ́ mẹ́ta ẹ̀ ni ó kàn máa wọ gbogbo ọ̀hún fún ìgbà tí mi náà tún wá rí ní meeting kan tá lọ ṣe ní kó tó ní pé mi travel ní bí i 3 years ago ìgbà tí màá kàn rí pé gbogbo nǹkan tó wọ̀ fún ni mọ́ bí kí ló ṣe kí ló mi wá rí bí ẹni kọ́lọ́ ń dáríjì mi mọ́ nǹkan kí ló ṣe báwo ló yẹ rí bá ọ̀yà ní pé kò lè yẹ ní pé ibi tí ìrìn àjò ẹ̀dá bá súnyàn dé wàá wá nǹkan tó bá dẹ̀ wá nǹkan ní pé kò tí a lè yẹ mọ́ nǹkan jẹ́ kó yé mi àwa lọ́rọ̀ ẹ̀ sọ títí tèmi fi kúrò táyà àfihàn àwọn tèmi fi travel wá sí ìsìnkú láti gbà ẹ̀. àwọn kù yín wọ́n ti lọ ṣẹ́ nìyẹn ń kọ́ ṣẹ́yìn àti ẹ̀ ò sọ̀rọ̀ ni. ṣẹ́gbọ́n yẹn. àwárí ara ẹ̀ ló ṣe débẹ̀ yẹn. but ó wá sọ̀rọ̀ ó wá ṣe nǹkan kan ṣe láàrin àtẹ̀bí abẹ́ last year tó yẹn pé ó ṣẹ̀ mí ó sọ̀rọ̀ bọ́ àkọ́tà sọ náà nìyẹn òun lè because èmi fẹ́ béèrè ló ń pé kí ló wá kí ni nǹkan tó kí ni question tó súnmọ́ bí tó ti lọ discover ara ẹ̀ but ó wá ṣe nǹkan tó yẹ pé ó dùn mí gan tó yẹ pé mo fi wá block ẹ ní WhatsApp lẹ́yìnjọ́ mẹ́ta yìí but màá tún pè padà ń sìn ó dà ní pé. ẹ pé kẹbìrì lọ́wọ́ ẹ ṣe rí tẹ bá try side dáàdì ẹ try side mother side yín náà ṣe mọ̀ pé àwọn obìnrin ibi tá a bá ti lọ́kọ ẹ jẹ́ kí n help wọn a máa ok. ẹ jẹ́ kí n help wọn mú eṣẹ́ tó fi yín sí ṣẹ́rí tẹ́ bá fẹ́ find ara yín ẹ jẹ́ kí n kọ́kọ́ kọ́ yín ní simple way ni pé ẹ kọ́kọ́ lọ mọ oríkì orílẹ̀ yín ná oríkì ilé yín gangan tó bá ti ń kì í sí yín létí nǹkan inner mind yín tó jẹ́ àwọn ancestor yín yẹn máa dìde
so ẹ máa make sure pé ẹ ń gbọ́ oríkì yín ibi tán ti kì yín ọmọ kìnní kan ní yín ni o ọmọ kìnní kan ní yín ni o ọmọ kìnní kan ní yín ni bẹ́ẹ̀ mi ṣe ṣàwárí ni mò ń sọ fún yín yìí o self thought deep thinking bí mo ṣe get ara mi ni mò ń sọ fún yẹn oríkì orílẹ̀ mi òun gangan ni number one thing àti ìlú lílù mi ń fetí gbọ́lù. Àgàgà ìlú kò ń ṣe general oríkì náà ń sọ ti lu o. No, oríkì ilé ibi tó ti bí gangan oríkì ilé yín tó ti bí gangan yẹn níbi bí mo ṣe fàwárí ara mi mo ṣàyò àti ìlú eégún àti bàtà Ṣàngó àwọn nǹkan mẹ́ta tí táwọn aláṣekù lò fún mi nìyẹn mi ń fetí gbọ́lù bí mo ṣe wà yìí. Màmá ríra mi ju bí mo ṣe rà lọ màmá ríra mi bí ancestor màmá ríra mi bóyá pé mi ni àwọn ìyá tó ṣẹ̀ wálẹ̀ yẹn ni you know. Tílẹ̀ bá ti mọ̀ sí máa pè. Ó ní àǹtí kan máa ní kọ́ lọ gbé fún òfin káàtì yẹn kì í. Ẹ pè wọ́n kún ó kì í. Sísá yín. Etí yín máa ṣí. Ẹ má bínú ẹ jọ̀ọ́ mo rí orúkọ kan tó resonate ní ẹ má bínú ẹ jẹ́ n sáré ẹni tó ń jẹ́ Ògúntóyè Ṣàǹjọlá ni. Ok Ògúntóyè ti ìlú bo ni o ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state. Ọ̀yọ́ náà ni àwa náà ti wá. Ọ̀yọ́ la ti wá sí Jẹ̀bú Àtìbà. Ògúntóyè náà ni last name ti tèmi. Àwọn bàbá wa kẹrin sẹ́yìn. Ògúntóyè náà ń jẹ́ torí ẹ̀ ló jẹ́ kí n béèrè. Àtìbàdẹ ní orúkọ ìlú yẹn so àtọ̀yọ́ náà ti wá. Tó ti wá bára wọn níbi tó bára wọn yẹn. So mo ṣì ń ṣe àwọn findings mi láti mọ connection yẹn ibi tó ti cut off nígbà tán fi wá torí tí bá ti rí last name yẹn báyìí mo máa ń wò pé Tíbó ni o. Ògúntóyè ti Ìbàràpá ilé. Ìbàràpá ẹ máa bọ́rọ̀ yín lọ. Okay, so ibi tẹ́tílé help ara yín òun ni oríkì yín mi mọ̀ bóyá bẹ́ ṣe súnmọ́ bí tí wọ́n ti bí yín sí. Ó lè jẹ́ pé kò náà bí yín sí irú àwọn àǹsìn wọn lókè làwa so tí mo bá fẹ́ gbóríkì yẹn sìn àǹtí kan ni màá kàn pé àbí anybody mo súnmọ́ wọn nílé dáadáa wọ́n máa kì mí báwo ni lágbájá wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn tó bá ti kì mí báyìí ẹ wò ìyẹn lásán láì ṣe nǹkan kan láì tí ẹ need àti rúbọ ẹ need àti ṣe anything that thing alone oríkì yẹn lásán àjàgbé ni wọ́n sin yín ni o àdìsá ni wọ́n sin yín ni o àṣẹ kìíní kan ni ọmọ kìíní kan wá ní yín ni o tó bá ti fi lè kì yín ẹ ti connect pẹ̀lú àwọn ancestor yín wọ́n dẹ̀ máa ṣọ́ yín ni wọ́n máa protect yín ni you don't have to do anything àfìgbà tó yẹ pé bẹ́ẹ̀ bá nídìí extra tip bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn afẹ́ bẹ̀ fálọ́wẹ̀ ìyẹn lásán tó bá ti dé roadblock tẹ́ wàá rí ọ̀nà àbáyọ mọ́ ẹ wá lè tọ́ ẹlẹ́rìí ìpín lọ lẹ́yìn ìgbà yẹn ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ yẹn. But ẹ má bínú ok ó yẹ o mi ti gbọ́ títí yín o má dé gbégbèsè lẹ́tílẹ̀ bá ti mọ̀ sí àwọn ẹ ṣe bàbá mi ẹ mú positive result wa. màá fún yín feedback agbára Ọlọ́run. ẹ ṣe gan. tó bá ti ń kíyìn lórí kíyìn báyìí èmi mo máa ń sunkún ni láti kékeré ni grandma mi ti máa ń kí ṣùgbọ́n ṣé mo pé grandma mi ìyàwó ló jẹ́ nílé grandpa mi ibi tó ń mọ̀ dé ló kì í dé ìgbà tí mo tún wá ṣèwádìí síwájú wọ́n tún wá kì í ju ibi bẹ̀ yẹn lọ tó jẹ́ pé ó tún wá connect mọ́ Ògún tó jẹ́ ti ìlú yẹn gangan pé àwọn baba ńlá wa yẹn náà mú Ògún yẹn wọ̀lú yẹn so oríkì wá pẹ̀lú oríkì tó máa fi ń kí Ògún yẹn tó bá fẹ́ bọ́ so gbogbo ìyẹn mo ṣáà máa ń wò pé àbájọ náà ẹ wá máa put twos and twos together pé àṣé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lélẹ̀ àṣé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ṣe mọ̀ pé Ògún ló wà in charge iṣẹ́ ọnà mo ṣáà máa ń rí i pé gbogbo àwọn nǹkan skill craft yẹn ó máa ń tètè yá sí mi lọ́wọ́ wọ́n lè gbé nǹkan báyìí kan ti ní àwọn máa lọ jù dànù máa wá wò pé kíní yóò bàjẹ́ kí lẹ́mí pé kíní ti bàjẹ́ ẹ mú wá kí má ti fọwọ́ kan ni kíní adé ṣiṣẹ́ wọn ṣé mírèkù ni ká pè léyìí ni àbí kí ni ká pè ẹ̀bùn ni connection yẹn
gbogbo àwọn craft yẹn iṣẹ́ Ògún gan ni Ògún ló rọkọ́ òun ló ràdá òun ló lànà òun ni ẹnjìníà òun ni ẹjúlà òun ni gbogbo nǹkan oríṣiríṣi. Ògún onígbàjámọ̀ ní jẹran Ògún olólà ní jẹ̀gbí. Ó pè yín o ó pè yín kẹ́ lọ mọ oríkì yẹn o oríkì tí mo máa ń lò jù èmi ni wọ́n ń pè ní Àjọkẹ́ Ọ̀kín Àjọkẹ́ Èṣe báwo lẹ ṣe ń bá mi jẹ́ Àjọkẹ́ ṣọ́ra yín o. Àjọkẹ́ Àgbò inú ṣẹ́ra àwọn ọ̀rọ̀ mẹ́rin yẹn ṣe bá dá àwọn ọ̀rọ̀ mẹ́rin yẹn kò kí ń ṣe ilé kan ìdílé ìyá wà ń bẹ ibi tí maternal grandmother mi ti wá pọ̀ àwọn ní Èṣe so kó mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ tí ibi tó bá ti gùn mí tó bá fẹ́ kọ́ kí ni màá Èṣe eléṣe àbí Èṣe ó dà pé obìnrin yìí òtún òṣogùn náà ti wá òtún náà ti wá Àjọkẹ́ Èṣe. ìyá mi á ní ọmọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin eléṣe ọmọ wòórà òpòrèsè nídìílé ìyá nìyẹn orí mi ti ń wú kéèkì gàbí ṣe ń sọ. orí kí àwọn tó wà lẹ́dẹ̀ nìyẹn àbí bí àwọn náà náà màmá mi ọmọ Ìbàdàn ni wọ́n bọ̀ ó pọ́sibù kò jẹ́ Ẹdẹ náà ti kúrò àti ó tún tọmọ oríkì àwọn part of Kwara State bóyá Ìgbónà ni àwọn náà tún ní oríkì yẹn so gbogbo wa connect in a way gbogbo wa la connect papọ̀ torí ibì kan la ti ń bọ̀ ká tó débi tí àwọn èèyàn wá bára wọn. tó bá tún kì mí ní ìdílé bàbá mi wá ní ọmọ ajífowú pè lárìkọ ọmọ owó náà fi ń dí wọn tìtorí alágbẹ̀dẹ ni wọn ó ti sọ iṣẹ́ tó ń ṣe ní family yẹn already right there nínú oríkì nìyẹn o so many things máa ń jáde nínú oríkì tẹ́pẹ́ máa wò pé àṣé àwọn pípù yìí àwọn ni ọmọọba tí fasẹ́mutí ọmọ olóore bí ọba gbogbo àwọn oríkì yẹn wá ń lọ bẹ́ẹ̀ wá wò pé abájọ náà ṣẹ́rí connection yẹn ẹ wá máa rí iṣẹ́ táwọn forebearers sí 10 generation back iṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ máa jáde nínú oríkì. Màámi mo wá bèèrè lọ́wọ́ bàbá kan mi mọ̀ bóyá ó ti dá mi lóhùn ó náà mọ òtún lòun mo ní àkíndé tó máa ń pè wọ́n ní òtún ọlọ́mú kan ẹjọ ẹ̀yin tẹ bá tuntun ẹ má bínú o wọ́n máa ń sọ ni mo máa ń gbọ́ á ní òtún ọlọ́mú kan mo wá ń béèrè pé ṣé ọmú kan náà máa ń ní. ó doni ìtọ́ doni. ẹ wo ìyẹn náà ìkan ẹ̀kọ́ ifá ṣe rí gbogbo àwọn oríkì gbogbo àwọn ìtàn wa inú ifá ni wọ́n fi pamọ́ sí o ẹ jẹ́ ń já yín tán lẹ́nu gbogbo àwọn eré ìdárayá tá máa ń ṣe ń kékeré tá máa kọrin ìgbín pabuké ọ̀sìn ìgbàgúdúgba ìtàn Bàtálá àti àwọn yẹn nìyẹn gbogbo ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bàbá mi kò lè bẹ́ ìyá mi kò lè bẹ́ gbogbo eré tá máa ń ṣe ńgbà tá a kéré gbogbo ẹ̀ inú ifá ló wà oríkì so many oríkì ni mo ti rí láti inú ifá wọ́n ṣe ń kí àwọn Ìjẹ̀ṣà wọ́n ṣe ń kí àwọn Ọ̀ṣun state some part of Ọ̀ṣun state wọ́n ṣe ń kí àwọn Òpómúléró-Mọjà Lẹ́kàn inú ifá ni gbogbo ẹ̀ ti ń jáde ẹ wà amaze pé inú ibẹ̀ yẹn ni ibẹ̀ náà tọ́jú gbogbo ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi ní Òpómúléró-Mọjà Lẹ́kàn yẹn Ifá sọ story yẹn deeply mo wá ń wò pé ẹ gbà mí bí àwọn Ìjẹ̀ṣà bọ́n ṣe ń pè wọ́n ní kí lorúkọ tó máa ń pè wọ́n Òkìtì Ẹ̀fọ̀n ọmọ Òkìtì Ẹ̀fọ̀n náà máa ń pè wọ́n tẹ́lẹ̀ bọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó fi di Ìjẹ̀ṣà Ulé Ìṣà Ifá náà ló sọ gbogbo ẹ̀ àwọn onírèsé náà ìtàn wọn wà ń bẹ̀ àwọn ìlú yìí kí lorúkọ ìlú yìí ìtàn àwọn onírèsé wà ní Ògúndáméjì àwọn elépo rẹ́súrẹ́sú ojú omi àwọn onímọ̀ ń kìlọ̀ àwọn elépo. àwọn Oníkòyí náà ni.
kò yẹ ẹ̀ṣọ́ máa dúlẹ̀ ṣé kò yàn no àwọn arẹ́sà àwọn ìrẹsà àwọn arẹsà àwọn arẹsà ni àwọn ọmọ iléepo rẹ́súrẹ́sú ojú omi. So gbogbo àwọn ìtàn yẹn ó ṣe pàtàkì níbi tẹ́ bá ti ń wádìí ara yín. Èmi ń sìn ológun láwọn baba ńlá mi onífá ni wọ́n tún ń jọba ìdílé ọba tún ni wọ́n. Mi mọ̀ pé bóyá tí bá tún dig further máa tún rí ní ọ̀dọ̀ ìyá mi eléégún ni wọ́n ní both side àti ìyá àti bàbá eléégún ni àwọn méjèèjì ní apá ìyá. Téèyàn dẹ̀ máa rí gbogbo àwọn àmì yẹn ṣùgbọ́n èèyàn ní mọ̀. Wọ́n máa fara hàn yàn wọ́n máa wá báyàn tán ti ń gàjè mi ó ti pẹ́ ó ti tètè. Incident kan ṣẹlẹ̀ sí mi long time ago àti tó bí 7 years nsìn mo ń drive ni mo wá ń lọ nǹkan náà ni yàsọ́ ọ̀tún yẹn bẹ́ẹ̀ yẹn ọ̀tún yẹn mall ni mo wá ní à èmi ò ní kọ̀kọ́ ti fẹ́ lọ rà ní mall kí n máa lọ lé mò ń bọ̀ láti ibì kan ni ìyànà mẹ́ta dẹ̀ ló wọnú mall yẹn gbà tí mo dé alákọ̀ọ́kọ́ tí mo dé ẹlẹ́ǹkejì tí mo dé ẹlẹ́ǹkẹta kíní yẹn wá strong kan a ní kò yà síbẹ̀ yẹn sẹ́ẹ̀ iṣẹ́ ìyá nìyẹn ẹ mọ̀ kéèyàn kàn fi bínú lọ síbi kan pé mi ìkúkú fẹ́ lọ bí báyìí mo kàn wọnú ibẹ̀ yẹn Walmart àwọn super center yẹn mo kàn wọnú ẹ̀ láti wájú ni mo kàn lọ all the way to the back mo dẹ̀ bọ́ta padà mo wọnú mọ́tò bí n ṣe jáde junction tí mi ìbá cross ká ní pé mi ìyà síbẹ̀ yẹn ẹ béèrè pé kí ni mo rí ń bẹ̀. kí lẹ rí. The same car irú car model car tí mò ń wà kọ́lọ̀ ẹ̀ òun ni mo rí lórí ìta yẹn tó ti l'accident tó ti crash síbẹ̀. Ká ní mi ìwọ́nù bẹ̀ yẹn lọ èmi ni mi ìbá wà ní position yẹn. Mo wá ń wò ó lẹ́mọ̀ kéèyàn wà nínú nǹkan mo wá ń wò pé ṣé split image lélẹ̀ the same colour the same model ó wà láàrin yẹn police wọ́n ti wá ta kinní sí i. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá ambulance ti dé ni tó ti kó àwọn èèyàn lọ tó farapa mi ilé drive kúrò mbẹ̀ mú ní láti lọ páàkì síbi kan gbogbo ara mi ń gbọ̀n ni pé Ọlọ́run mà ló yọ mi ká ní mi ìyà lọ síbẹ̀ yẹn ṣé kí n fẹ́ jáde ni kí n máa wá kọ́kọ́rọ́ for the next 2 hours mi ní rí tí ibi yẹn bá ti ré lọ ẹ wá rí kí yẹn ibi tẹ́ ti wá tẹ́ ti tú ẹ kàn rí lórí ibẹ̀ yẹn bí pé ẹnìkan kan wá drop ẹ padà síbẹ̀. So nígbà tá a ṣeré lọ tá a rìn lọ tá a ranjú ràn lọ àwọn irúnmọlẹ̀ yìí wọn fìgbà kan fi wá sílẹ̀ àwa là pé wọ́n sọ̀rọ̀ wa torí ẹ̀ náà ṣe fọwọ́ lẹ́rán tó ń wò wá. Bẹ́ẹ̀ni. So ó ti di kí olúkúlùkù kó lọ wá rẹ̀ rí kó mọ irú èèyàn tó jẹ́ àti pàápàá ìdí téèyàn fi wà lórílẹ̀ ní àkókò yìí. Torí àkàn wáyé lásán pé àkàn wá náà ni ó ní iṣẹ́ tí olúkúlùkù wa ṣe ń bí báyìí tá bá dẹ̀ mọ́ra wa a lè mọ iṣẹ́ tá wá ṣe torí náà máa rọ̀ wá ká kó níkúlùkù kó lọ tipẹ́ náà ara ti máa ń sọ̀rọ̀ fẹ́mi ṣùgbọ́n èèyàn ò ní gbọ́. ó ṣe é máa káàárọ̀. A kí yín ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ ẹ kú ètò ẹ really try bó ti wà pẹ̀lú yìí ti pẹ́ o torí pé mo rí pé ó bísí gbogbo ẹ̀ bísí gan. Bẹ́ẹ̀ a kàn ń ṣíra wa létí náà ni à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. It's good ma. Ẹ̀tọ́ olówó Èkó tó ń ṣe program tí àwọn kan ń gbórí wọlé tí wọ́n lè sọ̀rọ̀ tó ń gbé question lọ́wọ́ tó ń ṣe jágajàga gbogbo ẹ̀ mo wà bẹ́ẹ̀ tí wọ́n lè sọ kankan àwọn alákatakítí yẹn àwọn alákatakítí ẹ̀sìn àwọn yẹn ò lè nǹkan tó màmá jẹ náà wẹ̀. táwọn tó ń ṣe ẹ̀rí ìlú yín ilẹ̀ Yorùbá ẹ dojú ìjà kọ ìlú yín tó jẹ́ ilẹ̀ Yorùbá torí ẹ lọ gbẹ̀sìn ẹ̀sìn òsì kan ní ìlú àfáà kan wà nísàlẹ̀ tó ń ṣe prógrámù àfáà yẹn wá ń já òun náà wá ń sọ̀rọ̀ pé gbogbo nǹkan tí àwọn olówó Èkó ń sọ yẹn òdodo ni wọ́n dẹ̀ lọ rìpọ́ọ̀tù ẹ̀ àfáà ni ó nígbà tí òun gẹ́ kéwú tó ń dé òun rí wípé àwọn orúkọ tó ń pè ní
tó ń túmọ̀ sí orúkọ Yorùbá yìí kò yé àwọn èèyàn ló fi ń jẹ́ kí wọ́n máa mú ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ wọ́n dé lọ rìpọ́tù àkáǹtì. èmi tó rọ̀ mọ́ kan tó ti wà nílẹ̀ ni pé tí àbámúra tí àwọn pípù yìí báyìí kò ní sí nǹkan tó ń jẹ Yorùbá mọ́ ìdí àbáyé wa sọ pé kò ní sí nǹkan tó ń jẹ Yorùbá mọ́ ọdún mélòó kan síbi tí àwọn àbáyé wa sọ pé bí ṣe ń lọ yìí pé lọ́ọ̀dẹ̀ tó ọdún márùn-ún ní kálukú lọ ṣàwárí ààrẹ tẹ́yìn bá gbé òòṣà ìdílé yín dìde tèmi gbé ti tèmi dìde tí gbogbo wa táwa ń bíbá gbé tiwa dìde ṣé mọ̀ pé àwọn irúnmọlẹ̀ yẹn náà máa ja ìjà yẹn fún wa kọsá alágbára kankan àwọn pípù yìí wọ́n lówó wọ́n ní gbogbo nǹkan jù wá lọ ṣùgbọ́n àwa the only thing ni àwọn irúnmọlẹ̀ àwọn nìkan ni saving grace wa tá a bá dẹ̀ pé wọ́n sọ̀rọ̀ wa wọn ò ní dá sí i. Àwọn la máa lọ gbé dìde pé kọ́ wá bá wa ja ìjà yẹn. À ń sọ pé à develop báwo la ṣe dá mi ló báwo la ṣe fẹ́ develop owó tó yẹ kẹ́ owó à ń bẹ̀rẹ̀ fún Yorùbá nation tó bá fún wa it's going to bring for benefit for everybody. Ṣé wọ́n ní Nàìjíríà táwa ìjọ la fẹ́ wà ní ẹ̀dá tí ò sí kankan tí ò sí changes ìyá náà là ń jẹ́ ń bẹ̀. Àwọn Muslim dẹ̀ dúró pé kò ní jẹ́ Yorùbá nation ní bọ́ tó bá bọ́ sí ẹbọ náà máa ṣe ń bẹ̀ lẹ́bọ ní gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa tí ò sí máa gbọ́ létí ìyá náà jẹ́ yìí náà ìyá jẹ́ ìjẹ́ sọ pé kí ni yóò ṣe kí ni yóò ṣe ṣe. Tìtorí wọn ní nǹkankan wọn ní connection sílẹ̀ yẹn ni ilẹ̀ yẹn tó ti ń jẹ tán ti ń mu. ẹ bá bínú ẹ máa gbọ́ Quran 2 verse 155 ó ní pé yàrá dá yín fún kí àwọn mùsùlùmí máa jẹ so wọ́n máa jìyà láyé wọ́n máa lọ wà lùbẹ́ náà lọ́run so ẹ bá bínú nǹkan tí alátẹ̀tẹ̀ wà ń jà fún tó nǹkan lójú ara rẹ̀ báyìí tó gẹ̀ẹ́tsà rẹ̀ báyìí àti ànábì tó gẹ̀ẹ́tsà ara wọn báyìí tó yá àwọn sí àwọn gọ́mọ̀ tán ṣe ẹ lè translate tó bá ní kẹ́ translate Quran sí Yorùbá ẹ find it difficult ẹ lè ṣe kẹ́ẹ̀tì ẹ̀ sọ Yorùbá tí bá ṣe pé ó lè kéèké wà nù kí ní ká ń sọ ìlú òótọ́ kí ló tẹ̀ lè ṣe òun náà ní Yorùbá káwọn èèyàn tẹ́ bá kà kẹ́ẹ̀dẹ̀ ká Yorùbá. ọ̀sà àṣírí máa tú wọ́n máa cast. náà ni ṣé wọ́n ti wá cast báyìí ṣé wọ́n cast báyìí. wọ́n gbé pamọ́ títí wọ́n gbé pamọ́ dọjọ́ ẹ̀san ni ẹ̀san ti dé ń sìn. ẹ̀san ògbókun àsìkò ti tó bàbá mi. ológun ọdún ni àwọn Yorùbá náà ló máa ń gbé òótọ́ báyìí ní ọjọ́ kan ṣoṣo báyìí ni òótọ́ máa pa. bóyá wá ṣe 30 years ọjọ́ kan báyìí ni one day be one day ó dàbí tó ti ń jalè wọ́n ti ń ṣe for over 200 years ẹ wo bí òótọ́ yẹn bó ṣe ka mọ́ báyìí. bẹ́ẹ̀ ni so wọ́n jà wọ́n bẹ̀ sí àwọn jẹ́ gbogbo ẹ̀sẹ̀ ẹlẹ́sìn ti bàjẹ́ for over 200 years wọ́n máa tó máa fẹ́ tó dì wọ́n lọ́wọ́ mú. ẹ mẹ́sẹ̀lẹ́sẹ̀ ń bàjẹ́ àwọn oníṣẹ́sí ò sọ̀rọ̀ ẹbẹ̀ sí ikú ẹlẹ́gbọ̀n ní preaching ó ní ọ̀rọ̀ kankan tó fẹ́ sọ. Bàbá jàtijàti yẹn bàbá òsì yẹn. ewé àtẹ̀gbò yẹn náà wọ́n dẹ̀ fi jẹun. àmà àrọ́wọ́ àṣì bàbá ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ bàbá jàdí òsì yẹn àjàdí bẹ́lò. ẹ dẹ̀ tún bọ́ta ẹ tún máa sọ̀rọ̀ àbùkù. bread and butter wọn gbogbo wa la mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ni bread and butter wọn. wọn ò níṣẹ́ wọn lè sọ̀rọ̀ báyìí wọn lè preach Islam for 2 minutes nínú wáàṣì 2 hours tó bá ṣe kan preach 2 minutes nǹkan dáadáa paná ẹlẹ́bọ̀rẹ́ ni màmá. àbí tó yẹ kọ́lọ́wọ́ paná tó ń pé kọ́lọ́wọ́ paná ẹnìkan. ilẹ̀ yẹn ló ń fún wọn lóúnjẹ afẹ́fẹ́ ilẹ̀ yẹn náà ń fẹ́ sí mú gbogbo nǹkan ṣe lórí ilẹ̀ yẹn kíkọ́ kó lọ sí ìlú sókọ́ọ̀lì ìlú mímọ́ wọn ilẹ̀ ẹlẹ́bọ̀ yẹn náà ti méèkì owó yẹn. àti ọmọ òyìnbó bẹ́ẹ̀ bá gbà mí àwọn tí ò bá gbà mí ló máa ń tẹ̀lé. ṣe rí ara ẹ̀ ní pé ẹ ń rówó lọ sí Saudi 9 million naira ẹ̀mí ìdán number than that ẹ ń lọ síbẹ̀ àwọn ní develop ọ̀dọ́ tí wọ́n ń daṣálẹ̀. àánú ilé ẹlòmíì ń jòdò wọn ó wá ilé orí yóò wá pé mọ́ orí yóò wá pé mọ́ tọ́ba sọ̀rọ̀ Yorùbá ẹ máa ní kí ni Yorùbá ṣe jẹ́. ló máa di tó bá dé láti àì. ẹ tira àwọn tó yáwó tó ń dáwó jọ fún. àwọn tó gbélé ilé fámìlì ta nítorí wọ́n fẹ́ lọ sí àjò wọ́n gbélé fámìlì ta. àwọn ẹlẹ́sìn. nítorí ló ń ṣe bẹ́ẹ̀ náà kò ní túmọ̀. tọ́ba dẹ̀dẹ̀ eyín nìkan ló kù wọ́n kù eyín tọ́kọ sẹ́yìn náà máa bóyin wèrè kí. ta business ni
ẹ̀yin kí ni. àwọn tẹ̀lé lọ bá wọn láìkì yìí mọ̀ fẹ́ràn yín kọ́sowó tó rí gbà lọ́wọ́ yín ni àràbò kí ló dé kí ni connection ló wà láàrin àwọn àtàràbò connection ló wà láàrin wa. tí bá ṣe ẹlòmíì tó ń pariwo òun ni muslim a máa wò pé ní táyé lajú pé yìí. tùkẹ́pẹ́ tó ń Saudi Arabia ẹ̀ lè rí ìwé ìbèlú ẹ̀ lè rí ìwé ìbèlú bàbá mi panilẹ́rìn lẹ́ẹ̀kan bàbá ìyàwó wọ́n ní ìdílé muslim náà ti bí àwọn. owó ọbọ̀gọ̀ lọ síbẹ̀ lọ́dọọdún owó ọbọ̀gọ̀ ẹ̀rù lọ sí Saudi lọ́dọọdún owó ọbọ̀gọ̀ ẹ̀rù lọ sí Saudi lọ́dọọdún. Ọlọ́run ò ní jẹ́ ní ọgbọ́ngọ̀. owó ọbọ̀gọ̀ ni Ọlọ́run ò sì jẹ́ ní ọgbọ́ngọ̀. owó ọbọ̀gọ̀ oko kan náà tó ń sọ ní ọdún tó kọjá ọ̀nà tún máa lọ ṣàtọ́mọ́ta fún $3. ìgbà ló fẹ́ kú báyìí. àṣetánì ò dẹ̀ tí kú Allah ò lè kápá iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá jẹ́ Allah ló dá ayé àtọ̀run kò lè kápá iṣẹ́ ọwọ́ ẹ̀ ó wá nídìí èèyàn ẹlẹ́ran ara láti lọ bá òun bá ṣètánì ìjà ṣé ẹ rí i pé mental illness nìyẹn. mental illness ni àrùn. báwo ni Allah ṣe máa bẹ èèyàn kó lọ bá òun bá òrìṣà jà. ẹ ń waste owó keep on wasting money lọ́dọọdún lọ síbẹ̀ yẹn jẹ́ ẹ̀jẹ̀ kankan bẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì náà tún subsidize wọn ẹ imagine owó tó ń kó fún wọn. àǹfààní wo ni ẹ lè fẹ́ ọmọ bẹ̀ káàtẹ̀ pẹ́ ọmọ bẹ̀ fẹ́ǹsì àṣìbẹ́ ń fẹ́ wọn tó wà nígbà kẹfẹ́ ọmọ wọn ìjọ ìjọba tó kẹfẹ́ lè rí wọn fẹ́ wọn dé lórí citizenship gbà. ìjọ ẹ̀ẹ́dẹ̀ ní citizenship wọ́n máa rìdí òfò ẹni tàlẹ́ ẹni tó ní lọ́wọ́ ìwé mẹ́kà lọ́wọ́ mi gbọ́ rí. ìwé iṣẹ́ nìkan náà máa rì ní òfin wọn bàbá. ẹ ti dúró náà níjọ́ tí wọ́n ti ń kówó lọ yìí ìlú tó ń lọ mẹ́kà jù áfíríkà ni àbí nàìjíríà ni níjọ́ tó ti wá ń lọ yìí ẹ béèrè lọ́wọ́ wọn pé mélòó nínú àwọn àáfàá nàìjíríà ló pèrún mẹ́kà rí. wọ́n fẹ́ jí ni mo lọ ti fẹ́ rí àbí kàn tiẹ̀ lọ sọ pé Elédùmarè ọlọ́run kan pè yẹn kàn lọ sí Saudi mosque kan ní Elédùmarè akbar àbí ọlọ́run akbar wọ́n á tún máa ní ọlọ́run ọba ṣé wọ́n dáadé nílẹ̀ Mẹ́kà. Allah is not Ọlọ́run. We should keep telling them Allah is not Ọlọ́run. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. Allah is not God. Ó bímọ náà, ó bímọ mẹ́ta náà. Allah, no, we should keep telling them that Allah is not Ọlọ́run. Allah bímọ mẹ́ta. A máa ń tẹ̀sí wọn lójú tó bá ti ń sọ àní Allah is Allah. Gbogbo ìwé tó translate. Gbogbo language ilé ayé. Allah is Allah. Má ṣe wá nǹkan kan tó máa ń sọ yẹn. Ọ̀dọ̀ wa nìkan ni. Ọ̀dọ̀ wa nìkan ni wọ́n ti ń pe Allah ní orúkọ tí ò kì í jẹ́. Gbogbo oríkì àwọn ìmọ̀lẹ̀ wọn lọ fi ń kí Allah. Allah abirùn. Tẹ́lẹ̀ bá wù wọ́n ní bá Allah bó ṣe rí aláwọ̀ méjì olówó lórí. Torí ẹ̀ náà lóye ní kán máa pa wọ́n kán máa gé wọn lọ́wọ́ kán máa gé wọn lẹ́sẹ̀ so gbogbo àwọn aráàlú yẹn wọ́n á di abirùn bíi tiẹ̀. Tí àbá múra wọ́n á gbé sàrí àná wọ́n á gbé wọlé Yorùbá wọ́n á di pé kán máa gé wa lọ́wọ́ kán máa gé wa lẹ́sẹ̀ wọ́n á gbé wọlé Yorùbá láwọn kìíní búkú wọ́n á gbé wọlé Yorùbá. Bàbá mi ọwọ́ èmi ọwọ́ ẹ̀yin ló wà láti pé kó má bàa ṣẹlẹ̀ àwa la máa múra tá a máa lọ pé gbogbo àwọn alálẹ̀ wa àwọn èèyàn náà ò ní dúró gbogbo àná náà máa ṣẹlẹ̀ lórí. àwọn onílẹ̀ wa tá a máa pè wọ́n pé ẹ gbà wá o àti ké mo gbà wá bá yín ẹ gbà wá o ẹ gbà wá o ẹ má jẹ́ kí wọ́n gbalẹ̀ yín o torí àwọn náà tulẹ̀ yẹn kò ń ṣe ilẹ̀ Allah àdàbí tó bá jẹ́ pé ilẹ̀ Allah ní ilẹ̀. ó tán so ẹ wá sí ibẹ̀ yẹn èdè tẹ́ ń gbọ́ tẹ́ ń sọ ẹ lè fi báwo èèyàn yín sọ̀rọ̀ pé ókè o. tó bá mọ̀ pé muslim làwọn bọ́n ṣe claim bàbá mi tó bá mọ̀ pé muslim làwọn bọ́n ṣe claim wọ́n á fi oúnjẹ gbogbo oúnjẹ tó ń jẹ àmàlà ewédú ẹ̀fọ́ wọ́n á fi gbogbo ẹ̀ lẹ̀ èdè Yorùbá tó ń sọ wọ́n á fi sílẹ̀ torí èdè ọ̀pẹ wọ́n á fi sílẹ̀ afẹ́fẹ́ tó ń fẹ́ sí mú wọ́n á fi sílẹ̀ gbogbo nǹkan yẹn àwọn ọ̀rúnmọlẹ̀ náà ṣe àwọn náà mú òwú tó fi ń hun aṣọ àwọn náà mú iyán tó mú odó tó fi ń gúnyán tó ń gbẹ́ odó tó ń ṣe irin tó ń ṣọkọ́ tó ń ṣàdá wọ́n ní nǹkan mẹ́ta là ń fi ọmọ odó ṣe wọ́n máa ń fi orí ẹ̀gún yan wọ́n máa ń fi ìdí ẹ̀gún elú ni kíní tó fi máa ń rẹ aró wọ́n máa fi ń ṣe àdìrẹ wọ́n tún máa ń fi agbede méjì ẹ̀ wọ́n máa tún fi ń tilẹ̀kùn ẹ wo àwọn bàbá wa ṣé àwọn yẹn lè máa ní pé wọn kì í ṣe scientist wọn kì í ṣe engineer látara gi
wọ́n ṣe nǹkan ẹyọ kan ó dẹ̀ ní purpose mẹ́ta tó dẹ̀ wà vital. ẹ wá ní ànábì kan ló wá kọ́ wa bọ́n ṣe ń ṣe nǹkan báyìí. amúgbòtúlùwò yẹn yóò ní lámúlùdù bàbá òun láti Mẹ́kà ló ti ṣẹ̀ wá. òun náà ló tan mọ́ lámúlùdù. ibo ni agbolé kò kú sẹ́ tó lè fi ilé agbolé ẹ̀hàn wá agbolé àtọ́ríkì ẹ̀hàn wá. báwo lèèyàn ṣe máa migrate kúrò níbì kan tí ò ní fi ẹbí lẹ̀ tí ò ní fi nǹkan kan lẹ̀ tó máa jẹ́ traces. ó yẹ kí dúdú wà mẹ́ẹ̀ tó wà indigenous sí Saudi. kò sí bọ́n ṣe lè pa wọ́n tó àwọn èèyàn kan máa ṣe escape tán máa lọ wà níbì kan tá a máa rí pé òkè o àwọn ọ̀ràn wa tán wà ń bẹ̀rẹ̀ o. ó yẹ kó máa sọ èdè Yorùbá gan kó sì máa sọ ń bẹ̀ tó bá jẹ́ bẹ̀ yẹn láti wá. ṣe rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ sí i èmi mọ̀ pé a ti jí báyìí a ti sùn tẹ́lẹ̀ ọlọ́dẹ tí wọ́n á jí wa àwọn irúnmọ̀lẹ̀ bí wọ́n ti jí wa báyìí torí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́fà ní next 6 months ó máa ṣẹlẹ̀ àwọn èèyàn nírọ̀ ni wọ́n á ní kò dànù wọ́n á ní kò lè ṣẹlẹ̀ gbogbo náà ti dà kí ṣé ilẹ̀ Yorùbá nìkan ni wàhálà ètò wa wà ló ti bá wọn sí o káàkiri kí ṣe ilẹ̀ Yorùbá nìkan. gbogbo bí ni àwọn native àwọn Indian gbogbo wọn náà ń jà fún ẹ̀tọ́ wọn gbogbo àwọn èdè tó ti parun gbogbo ẹ̀ náà ti ń gbé dìde padà gbogbo àwọn èdè tó ti extinct gbogbo ẹ̀ náà gbé padà gbogbo àṣà ìṣe wọn oníkálukú kò ń ṣọ̀dọ̀ wa nìkan ni awakening ti ń ṣẹlẹ̀ o all over the place ni awakening ti ń ṣẹlẹ̀. àsìkò ló tó ṣe mọ̀ pé àsìkò ló tó àsìkò ti tó àwa náà tí a wà lórílẹ̀ lásìkò yìí ó ní iṣẹ́ ó ní ipa tí Elédùmarè fi wá sórílẹ̀ fún láti wá ṣe bóyá àwa gan wà lára àwọn tó bàjẹ́ ń gbà yẹn ló wá ní ẹ̀yìn ẹ lè lọ ẹ padà wá kẹ gbogbo nǹkan tá a bàjẹ́ ń gbà yẹn òun là ń tún ṣe báyìí oníkálukú ló ní purpose nílé ayé yìí. kódà tí mo bá wà níbi ọmọ kẹgẹrẹ tá a fà kẹ́ bá lọ béèrè owó kan màá dábẹ̀rú. ẹ rí bàbá kan ní sánmà tó ní òun o elépè lòun o ẹni tó bá fi owó sínú gbá yẹn o ó máa ṣòfò ọmọ gbogbo àwọn obìnrin yẹn sáré dìde ní mí tẹ̀lé wọn fẹ́ dìde kúrò ńbẹ̀ ni wọ́n wá sáré lọ ń ju owó sínú gbá yẹn. akéwùtọrọ jẹ ni wọn ò ní ṣe ẹni wọn wá gbé wọn ò ní jó yẹn náà. tí ẹ mọ tèmi ń sọ aláṣà tiẹ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí. bẹ́ẹ̀ni àṣírí wọn ló ń tú àwọn ọmọlẹ̀ náà ń tú àṣírí wọn gbogbo nǹkan tó ń ṣe ní kọ̀kọ̀ òun náà ni wọ́n tú àṣírí. ìtànlé ayé ẹnìkan ni alọ́wọ́ tó kù sí ìtànlé ayé ẹnìkan ni talọ́wọ́ sí àtọ́ ajá ìtànlé ayé ẹnìkan ni. bàbá tí àdá. wọ́n lọ mú ìtàn Ifá wọ́n lọ mú tàn Ifá wọ́n wá yẹ bàbá kan wà nígbà kan wọ́n wá fi ṣe wáàṣì fáwọn èèyàn àwọn èèyàn náà máa Allahu Akbar. múlẹ̀ ní DJ YK àwọn DJ YK. ẹ dúró náà mo máa ń wò pé àáfà Yorùbá ni ẹ Yorùbá làwọn tó ń wá àṣì fún èwo ni àbọ̀rọ̀ máa ka arábìkì òfin tó máa jẹ́ pé o fẹ́ fi ṣàbòsí fún wọn lọ́bẹ̀ jẹ́. wọ́n rán bí Yorùbá mọ́ nọ́mbà wà wọ́n rán kí Yorùbá bí Yorùbá mọ́ wọ́n rán bí Yorùbá mọ́. ẹ káalẹ́ o. ẹ bọ̀ wọ́n dé fún Yorùbá ni wọ́n. ẹ káalẹ́ o akínyìn o. ọmọ aládé ni yín àbẹ̀rù àlà. àbí. kò sí ẹrú àlà èmi ò ṣe ọmọ fà Ọlọ́run làwọn ń tẹ̀lé kó ṣe. àníṣe ọmọ aládé ni yín àbẹ̀rù àlà. ṣé Allah ni ṣé mùsùlùmí ní àbí kìrìsìtẹ́nì àbí oníṣẹ̀ṣe mùsùlùmí ẹrú Allah nìyẹn. ẹrú Allah ni náà. kí lẹ wá fẹ́ ṣe kí lẹ fẹ́ dá sínú gbogbo nǹkan tá à ń sọ ń bíbáyìí ọ̀rọ̀ ara wa là ń sọ ń bíbáyìí. so nǹkan tí a kò fẹ́ dá sí ni pé ẹ jọ ṣé gbogbo àtàwọn àmì ìbáyẹn sìn kí ni proof pé gbogbo yín tẹ̀wọ̀ àmì ìbáyẹn sìn kí ni proof pé Ifá yín yìí o èèyàn kan ṣáà ló máa dá fún yín lọ. má rán ẹnu ẹ bẹ yẹn. hello bí a kò lọ wọ ẹyẹ jẹnda lọ. béèrè ló wà spirituality. irọ́ ìjà tí wọlé onílé wa ó wá máa mẹ́kì dìmáàdì ń bí báyìí. máa bẹ̀rẹ̀ pé kí ni kankan ṣe ń bí báyìí. ẹ̀yin ìyá wa Ọlọ́run ní jẹ́ kí èmi bá wọn ṣe nǹkan tó ń ṣe mí báyìí. Ọlọ́run yẹn sọ pé Ọlọ́run Allah lẹ ń pè. Allah is not Ọlọ́run. ẹ larí ẹ̀mọ́ káàbà. ẹ larí ẹ̀mọ́ káàbà.
Allah lẹ́sìn kò ń ṣe ọlọ́run àwọn irúnmọlẹ̀ náà introduce wa sọ́lọ́run àwọn náà fi ọlọ́run hàn àwọn náà ṣàpèjúwe ọlọ́run ní tẹ́kùn ní ojúbọ Allah yín ní ojúbọ ẹ lọ bá Allah yín níbi tẹ́ ti fẹ́ lọ bá kò lójúbọ òbò ajára tẹ lọ ńlá níbi tẹ́ lọ ojúbọ níbo lẹ kọjú sí tẹ́ bá fẹ́ kírun Olódùmarè wà níbi gbogbo kò ní ilé ẹ̀yin nílé Allah yín nílé so kò ń ṣe ọlọ́run lẹ́ ń pè torí ọlọ́run àwọn irúnmọlẹ̀ náà fi ọlọ́run hàn wá. so èèyàn kan ní Allah ó ní kí wọ́n máa pa èèyàn ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣó dẹ̀ lẹ́tọ̀ọ́. súrà wo ni Allah ti ní kó máa pààyàn. ó pọ̀ yẹ́yẹ́. hold on ẹ jẹ́ kí ẹ engage wọn èyí náà lè máa kà á tẹ́ máa tú. mọ̀ ń bọ̀ ọ́ lọ́ba yín gbé sójú screen ni o. kí fóònù ti kú o. àjọ wa ń bì. fóònù ẹ̀ ò lè kú. èèyàn kan ní tí wọ́n bá mọ̀ pé Allah lọ́wọ́ sìn kọ́ máa sọ Yorùbá kọ́ máa ṣe kínní ṣé Sheriff má wọrí àbí Ifá òun ló dá Yorùbá lẹ̀ ní àyè. Sheriff ìwọ má wọrí ní tiẹ̀. ṣe yé Sheriff mọ́ ló ṣe ń sọ̀rọ̀. fẹ́ fún ẹ yẹn àwọn náà dá èmi ni mo sọ nǹkan tó sọ yẹn àwọn náà dá lé èdè ọ̀pẹ ọ̀dọ̀ Elédùmarè náà ti mú wá kò ń ṣe Sáúdí náà ti mú wá. gbogbo kìíní ìṣàbọ̀ ṣá ó máa ń wà bẹ́ẹ̀ ṣàbọ̀ èmi máa kọ gbàdúrà pé kọ́lọ́kọ́ tọ̀ gbogbo àsọ̀nà kí Allah tọ̀ gbogbo àsọ̀nà. ìwọ làlá ọ̀tọ̀ sọ́nà. ìgìdì ẹlẹ́wọ̀n kábà ìwọ ló máa tọ́ sọ́nà Ọlọ́run ní jẹ́ kémi ogun Allah lọ́rọ̀ mi Allah máa ṣòfò dànù kò ní sí lọ́rọ̀ tèmi kí ló fẹ́ fà. ọ̀rẹ́ bí Allah yẹn máa bá ọ ní. Allah tó rí ríṣiríṣi yẹn bó mo ti mọ̀ rí. ọ̀rẹ́ bí Allah yẹn máa bá ọ ní. ọkọ̀ tó lọ lójú wọ́ sí Sheriff. kò ní ragbá fún Allah tó bá ragbá fún afọ ní ṣẹlẹ̀wọ̀n kábà tí ò lè dáṣọ rẹ̀ yẹn òun lèmi máa béèrè ìṣọ́ lọ́wọ́ ẹ̀ American soldier náà ń ṣọ́ Allah níbi tó ń gbé sí nínú ẹ̀wọ̀n tó wà. sójà ló ń sọ ibi tó wà kọ́mọ̀ jí gbé ibi tó wà. ajá gan-an ó pè jù ẹ̀ lálà lọ. ajá gan wà bẹ́ẹ̀. ajá lè bá yín ṣọ́lẹ̀ tó lè bá ń bọ̀ ajá bẹ̀rẹ̀ sí ni máa gbó Allah lame dog ní Allah kò léyìn kò dẹ̀ lè gbó tó ṣí gidi abirùn òun ní Allah yín kẹ má máa gbé wèrè wá síbi. ẹ bá gbé sí BBC. ọgbọ́n ṣe ń kẹ́tò yìí ó yẹ kẹ́yìn gbígbó yóò yẹ kẹ́ ti máa sọ jí ó yẹ kẹ́ ti máa wake up náà ẹ̀ tí ì sọ jí náà ọpọlọ ní sọpọlọ ní síwájú tó wà. ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró ṣìgìdì ti wọnú ọ̀kan ẹ̀. gbogbo ohun ẹ kò ká o ṣebí lárúbáwá ló mọ̀ ọ́ sọ ká. They wish you could believe as they disbelieve, so you may all be alike. So do not take them as allies unless they emigrate in the cause of Allah. But if they turn away, then seize them and kill them whenever you find them, and do not take any of them as allies or helper. Ẹ̀yin náà ló ń bá wí àwọn onífá àwọn oníṣàngó ló ń bá wí bí. Ohun normal ìwọ tó ń bọ èṣù ìwọ tó ń bọ Ògún ìwọ tó ń bọ gbogbo nǹkan ẹ. orúkọ Ṣàngó dà nínú nǹkan tí o kà ń sìn orúkọ Ṣàngó náà mention nínú nǹkan tó kà ń sìn. analyze àti gbọ́. Who is Allah my foot? Who is Allah my foot? ṣé Allah lè jẹ́ Olódùmarè tó dá ayé tó dá ọ̀run kó wá instruct àwọn ẹnìkan pé kọ́ lọ mú àwọn ẹnìkan kan pa wọ́n kọ́ gba nǹkan ní wọn kọ́ jogún wọn kọ́ pa wọ́n dànù ṣé Elédùmarè lè sọ bẹ́ẹ̀. àwọn wo ló dá ọkàn bí ìgbé kan pa kọ́ ṣe kínní. So
èèyàn ẹlẹ́ran ara kọ́ ni àwọn tó ní kọ́ pa yẹn ṣé ó lè jẹ́ ẹni tó kọ́lé ló máa sọ pé kán lọ wó ilé tóun kọ́. Allah is Muhammad. Muhammad is Muhammad. ó stéètì pé ọmọ èèyàn kan báyìí ẹ pa wọn bí báyìí. ok kí ni pípa ń wá ń bẹ̀ ṣebí àwọn èèyàn ló ń bá wí ṣé ẹranko ló ní kán lọ pa ni. a ní ẹ máa rí òótọ́ ọ̀rọ̀ báyìí ẹ máa rí ajá ẹ máa pè lọ́bọ ayé ìgbà yẹn ti lọ. èèyàn ló ní kán lọ pa ṣé Elédùmarè lè ní kán lọ pa iṣẹ́ ọwọ́ òun rẹ. Allah olórí ibu àjogún Allah nìkan ló lè make irú structure bẹ́ẹ̀. àgbọ́yé ọ̀rọ̀ ló kàn sí gbogbo yín. àgbọ́yé òfòwò ni bẹ́ẹ̀ ṣe máa ń parọ́ òfò nìyẹn ẹ rí nǹkan kó kà ń bì báyìí. ẹ lárí àwọn bàbá mo kà náà. ó kà á sọ àgbọ́yé kí ni àgbọ́yé tiwọ́ tó ní lórí ẹ̀. ẹlẹ́rìí mọ́kábà kó lọ kí ìṣòwò ṣé kò sí kíìlì bẹ́ẹ̀ kill them tó bá ń sá lọ gan kó pa wọ́n nípa ìpa ìkà nígbà tí ọmọ ẹrú nígbà tó ọmọ ẹrú wọlé kí lẹ expect. òun náà ni mo sọ pé ẹrú náà ni gbogbo yín bíbá wà láìtàláì because ìgbà tẹ bá gbé Ṣàngó tẹ gbógun lẹ tẹ gbé gbogbo ẹ lẹ. ẹrú ni bàbá ẹ. ẹ̀yin ẹrú Allah ẹ ṣáà accept pé ẹrú Allah ní. ẹ gbọ́ stupid ní sẹ́rífù yóò stupid gan. bọ́n ṣe máa ń ṣe nìyẹn mo bọ́n ṣe máa ń argue blindly ó ní pé àìlágbọ̀ọ́yé ni kíìlì wà ń bẹ kọ́tàlù táwọn Arab máa ń sọ ẹ̀ kíìlì àwọn tó ti kọ ẹ̀yìn tí wọ́n tó ti ń sá lọ wọ́n ní kán lé wọn mú ní gbogbo ibi tán bá wà kán pa wọ́n dànù kán má mú wọn lọ́rẹ̀ẹ́ so tó bá jẹ́ pé ìyá ẹ̀ Ṣẹ̀rífù ló ń ṣe ifá wà á ní pé torí ìsìlámù sọ fún ẹ wà á lọ pa àbí nǹkan tó ń sọ fún wa nìyẹn. ilé àpáyàn ilé àpáyàn. fi kọ́ wọn nìyẹn. ẹ máa pa kẹ sọ gbogbo aráàlú dá láàbọ̀ ara ta ló máa wá wúlò ní society ńgbà tẹ́ ti gẹ́sẹ̀ tẹ́ ti pààyàn tẹ́ ti górí tí gbogbo èèyàn Allah abirùn ajogun ó fẹ́ dàbí ti dání ó fẹ́ kí gbogbo èèyàn dàbí tòun kán dàbí abirùn kó má sí ẹni tó máa wà productive tó máa wà useful in society mọ́. ẹ imagine wọ́n tún máa pọ́n ṣé kíìlì tún ní nǹkan mi lẹ́yìn kíìlì nípa. ìyàwó ẹ má lókè wọ̀dù ẹ má bínú kán pa iye èèyàn ṣé ó ní ọ̀rọ̀ méjì ni. Sheriff. kò ní lè fègò mute ẹ̀kọ́ tó ti mọ̀ pé òun ti forí kó. ó bá dàkẹ́ ẹgbẹ́ àwọn ẹlẹ́kọ́ lọ forí sọ kàbá ẹjẹ́ kó gbóyún lọ kàbá. ṣé ó ṣe bẹ̀rẹ̀ sí lo títọ̀. ó dà bí bẹ́ẹ̀ ṣe. ẹ̀sán kàbá tó yẹ kẹ́lẹ́ máa fa wó wà fún wọn. gbogbo ilé ẹ ní sùúrù fún wọn nǹkan tó ń sì kọ́ níbi tó wà nìyẹn so ẹ lè máa expect kan máa ronú báwa ṣe ń ronú. So they wish you could disbelieve as they disbelieve because bí ó dàbí bí kọ́wọn ní fa kọ́kọ́ ra wọn jọ kọ́ àwọn pé báwa ṣe believe nínú nǹkan yìí sìn avec. Sheriff nǹkan tó wà ń bí báyìí ni kò kà ṣùgbọ́n má yà lọ sẹ́niwẹ̀ Saudi Arabia làwà nǹkan tó bá wà ń bí ló kà ni kò kà má fa àfiwé ẹlẹ́lọ́kọ̀ọ̀kan síbi tó bá fẹ́ fara gbà kó tó lọ so ka nǹkan tó wà ń bẹ̀ yẹn kà á kó dẹ̀ ṣàlàyé ṣó ti gbọ́ ó yá pa tán máìkì ẹ kó sọ̀rọ̀. ẹbí ìfìlẹ ìjánu ọmọ kò lè gbé gẹ̀ẹ́sì. ṣé ẹ ń gbọ́ mi. ó yà ń gbọ́ ẹ̀ náà. So mi ò gbàgbọ́ nǹkan mo á fẹ́ kí ẹnìkejì mi náà kó má gbàgbọ́ nǹkan ẹ̀ which is he has believed in bí àwọn Jews àti bí kí n fi mo fi ń ṣe example ni o àwọn believe nínú nǹkan mi but kò ń ṣe dandan ní pé kó wá máa force mi sínú nǹkan tí mi ò believe nínú ẹ̀ that's what he's trying to explain o so do not take them as allies unless they immigrate in the cause of Allah. tó bá ti ń wo ojú ọ̀nà títí wá pé ó ti ń abuse ojú ọ̀nà títí ẹ̀ so is rightful to wage war against them. ṣé understand. ṣé bó ṣe understand bẹ̀yàn ló. wọ́n tẹ̀ lọ ká mọ́ nílẹ̀ wọn lórí ilẹ̀ wọn
ẹ̀yin ò tẹ̀mọ̀ bàbá kọ́kọ́ yìí tó jẹ́ ìyìnlẹ̀ lọ ẹ̀yin ò mọ̀ kọ́kọ́ Sheriff, nípa kínní. ṣé nǹkan tó wà ń bẹ̀ ló kà ní àbí nǹkan tó kàn wà lọ́pọlọ ẹ̀ ló sọ? Ó ti lọ fúnra rẹ̀. sá lọ ọmọ àlè ni ó ti sá lọ. Nǹkan tó gbọ́ táwọn àfa ẹ̀ ń kà fún òun ló gbé sórí tó ń gbé bọ̀ ń bí báyìí. Kò tiẹ̀ ka nǹkan tó wà lójú bẹ̀ yẹn, nǹkan tó ti wà lọ́pọlọ ẹ̀ ló kàn ṣe. Òun náà ni nǹkan àròsọ tó sọ fún wọn tó ti há sórí nìkan náà mọ̀. Outside wọn ò lè think outside the box. Ẹjọ́ ẹ̀kọ́ wíru tó wíru. Ó sọ kátakátá ó ti forí gbá kàbá ni. Ó ti forí lù kàbá. Níbi wọ́n ní kán lọ mú wọn tó wọ́n ti sá lọ kán lọ mú wọn kan látẹ̀yìn kan pa wọ́n. Gbogbo àtọ́ àsúrè ìwòrìwò fún. That is so crazy. Ẹ kò lè jèrè wèrè bọ̀bọ̀ yẹn o. Like it's so annoying. Ìwé wà wájú ẹ̀ tó yẹ tó ń kà. Ó tún wá ń tu ní nonsense. Báwo ni wàá ṣe máa tú rí English sí bẹ́ẹ̀ yẹn? It doesn't make any sense. Tó o bá mọ̀ ń kà wàá sọ fún apókè o mọ̀ ń kà. Bọ̀lá ó dẹ̀ sí nǹkan tí ó ní mí nì. Rádàdà ó ní. Ẹjọ́ ìbọn tó ń ṣe tó ń sọ̀rọ̀ dáadáa jáde lẹ́gbẹ̀ẹ́ tó ti forí lù. Èrò kàbá ni. Àwọn tó dàgbà jùlọ kò sí lè sound bí ọmọdé. Àwọn tó jùlọ tó ń darúgbó jùlọ wọ́n ń parú rọ yẹn. Ìsìlámù ó accept tàkíyà. Tí àwọn èèyàn bá gbọ́ sí wọn lẹ́nu kán lo deception. Àwọn àti deception 5 and 6 ni wọ́n ara deception tán kọ́ wọn. Bóyá wọ́n máa ń lọ kọ́ specially ni o. Òun ni kò tí ì yé mi tó ń bá fò mí. Báwo náà ṣe máa mọ àti kékeré àtàgbànú wọn mọ àti lo irọ́ yẹn láti parọ́ fáwọn èèyàn kan tọ̀yàn ẹlẹ́tàn ayé àtọ̀run ni wọ́n. Ṣẹ̀rí nǹkan tó gbé mi wá sí. Wọ́n ti brainwash wọn ni. Mo tó gbé mi wá sí TikTok lálẹ́ yìí ni pé like I was just scrolling through our social media. Mo bá dẹ̀ rí post kan lórí Instagram. A child marriage. Ọmọ yẹn ò lè ju bẹ́ẹ̀ bí 10 sí 11 lọ. Ìyẹn ní ìlú Ìlọrin. Ṣé nǹkan tá a fẹ́ máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn? Ọmọ yẹn náà rí pọ̀mùpọ̀mù báyìí. Àwọn fools like. Ṣé irú nǹkan tó fẹ́ ká máa ṣe nìyẹn? This is so wrong. Tó fẹ́ gbé wá fún wa nìyẹn o. Táwọn gbọ́dọ̀ dánwò ní lórí ìbò pé ọmọ 16 years tó bá lóde. Mi ò gbà wèrè àwa la máa kọ́ fúnra wa la máa fẹnu wa kọ́ pé àfẹ́ ẹgbẹ́ wèrè padà lọ. Náà fẹ́ gbé fún wa nìyẹn o. Wọ́n fẹ́ gbé fún plan wọn ò dá o. Bọ́tà àbá ti gbà wọ́n ní agbára ò sọ́pọ̀ ò nílé owó ó lè lò nígbà fún lọ́rọ́ wọn. Àwa là nígbà fún wọn o. Wọ́n láwọn ò nílé owó ṣùgbọ́n àwa là nígbà fún wọn kán wó lé wa. Ọba àlè ni wọ́n. Kò tẹ́sí bá ṣe máa ṣe ọba àlè tí ọba àlè ní ìwà ọba àlè. Wọ́n ní ilé tó sì dáa tó sì gún ọba àlè bẹ̀ dò tí dàgbà. Ẹ jẹ́ kó ọba àlè bẹ̀ dàgbà. Ẹ máa oríṣiríṣi lọ́rọ̀ wọn. Ẹnì kí o wá gbọ́dọ̀ sọ̀rọ̀ ànẹ́bì ara wa ti wá gbóná. Ẹ ti gún ọ ní pèrè nìyẹn. Kùránì tó yẹ pé orin Àyìnlá lásán kì í ṣe ẹgbẹ́ Kùránì, orin Àyìnlá Ọmọwúrà kì í ṣe ẹgbẹ́ Kùránì. Ní ọgbọ́n tí ń bẹ ní orin Àyìnlá Ọmọwúrà ó ju Kùránì lọ. Àwọn máa sọ ṣẹ́kẹ̀ wọ́n ṣe secret court gan lẹ́gbẹ́ ní onídìíjọ́ ṣẹ́kẹ̀ ṣẹgbẹ́ ìmùlẹ̀ gan ní sí ní kíní ìwọ̀n ìbá ẹgbẹ́ ẹgbẹ́ ìmùlẹ̀ lójú èèyàn bí ẹgbẹ́ ìmùlẹ̀ ní wọ́n bí ẹgbẹ́ ìmùlẹ̀ ní onídìíkan tó gbọdọ̀ ṣe ó gbọdọ̀ ṣe lè ó gbọdọ̀ ṣe tọ̀ ìyàwó àwọn nǹkan tó lòdì ó lè bọ́mọ́ ọdún mẹ́fà lè paláṣẹ kọ́fẹ́yà ọmọ kékeré ànẹ́bì lọ́rọ́ lè paláṣẹ kọ́fẹ́yàwó tó ju 10 lọ àwọn yòókù gbọdọ̀ fẹ́ ju 4 lọ. Lágbára. Ànẹ́bì ló gbọ́dọ̀ fẹ́ ọmọ kékeré ànẹ́bì ló gbọ́dọ̀ gbàyàwó ọmọ ẹ̀yìn ẹ̀ àwọn nìkan lọ́lọ́run pa láṣẹ. Láti gbà téèrè yẹn bá pé dáadáa pé kó wọ́n sọ̀rọ̀ mùsùlùmí fún yẹn kéèyàn sì gbà pé ẹ̀sìn gidi ni téèyàn bá yẹ pé téèrè ẹ̀ pé wáyé kéèyàn mọ̀ pé ẹ̀sìn téèyàn gbọ́dọ̀ máa ṣe ńlẹ̀ Yorùbá ni téèyàn bá jẹ́ni tí máa ń ronú o tó lè dáná rò yàtọ̀ sí pọ́ṣẹ̀ lọ bá ẹnìkan pé kọ́ bọ ronú tí wọ́n gẹ́ bá lè jókòó o lè ronú ó yẹ kó yẹn mọ̀ pé Islam ìṣẹ̀sìn ilẹ̀ Yorùbá téèyàn gbọ́dọ̀ máa ṣe kì í ṣẹ̀sìn ọmọlúàbí ó tó ibo ni ọmọlúàbí kí ó máa pé kéèyàn lọ pa ẹnìkan
ẹni tí ń ṣe ṣẹ̀gbó ò ṣe ṣẹ̀gbó mọ́ wọ́n fẹ́ lọ ṣe kírísítẹ́nì ẹ lọ pa ẹni tí ń ṣe tí ń bọ̀ṣun ọ̀bọ̀ṣun mọ́. ó má má ṣe bí o àlá ṣe bí fàlejò ó sì fónílé kó tó lọ. ó ṣe bí o. ó ṣe bí fàlejò ó sì fónílé kó tó lọ. ó má má ṣe bí o àlá ṣe bí fàlejò ó sì fónílé kó tó lọ. wọ́n tó ṣe fáwọn èèyàn ẹ̀ gẹ́. ó ṣe bí fàlejò ṣe fónílé ni kó tó lọ kó tó borí búkú ẹ̀ lọ. ìròyìn gidi wo la fẹ́ sọ kó ṣe sílẹ̀ la fẹ́ sọ kó tí a rí àlà sí sílẹ̀ Yorùbá wọ́n rí sọ. mọ̀ ń pẹ́ tí àmì kẹ́ ń sọ lẹ́ẹ̀kẹ́ wípé àwọn sọ pé kọ́ máa fọmọ sílé kéwú wọ́n tọ́ ẹ̀kọ́ máa kọ́ṣẹ́ kò sọ́mọ tí máa lọ lé kéwú tí máa ráyè kọ́ṣẹ́ o kò sọ́mọ tó máa lọ lé kéwú tó lè kọ́ṣẹ́ o kò ṣeé ṣe o kò sí bó lè fẹ́ ṣe kò sí o àlọ́dálẹ́ nílé kéwú o kò sí bẹ́ẹ̀ ni àwọn wọ́n máa wá ṣe àlùmọ́gìrì aṣọ wọn wá pọ́ wọ́n máa bá wọn sùn láti bẹ̀ wọ́n máa bá wọn sùn láti lè ké wọ́n máa bá wọn sùn bẹ́ẹ̀. àwọn dòtí bí wọ́n máa tẹ́rẹ̀ yẹn bá pé èèyàn mọ̀ pé Islam iṣẹ́ ìsìn téèyàn gbọ́dọ̀ máa ṣe tí kẹ̀kẹ́ ọba ṣe yẹn lọ́pọlọ. tí ẹni gbogbo tó ṣẹlẹ̀ yìí àwọn kò sẹ́jọ́ expect kó lè máa ṣe tó gbogbo téèyàn gbọ́ gan èèyàn wà surprise pé ẹ̀ ń sọ̀rọ̀ kan báyìí wà nínú Quran. àdìsí ló ti wà tó àti ní wọn dáadáa. ààrẹ yẹn láti enlight àìmọye àwọn tó jábọ̀ wọn ò rí yẹn láti enlight wọn débí yìí ni. àdìsí yẹn ló wá tó àti ní wọn dáadáa àdìsí yẹn ló wá tún wọn láti rí dáadáa àdìsí yẹn àǹgọ̀ tí ò bá kílà dáadáa nínú Quran tó bá ti lọ sínú kinní yẹn báyìí gédégbé ló máa gbé jáde ó tún wọn láti rí gan gbogbo tó da sọ́bù yẹn gbogbo ẹ̀ ló tún síta pátápátá tó ń dọ́wọ́ bò tí ń bẹ jẹ́ mùsùlùmí ni bá lọ ṣe ń jẹ ikọ̀ mi. orúkọ ẹ̀sìn yẹn ti bàjẹ́ ó ti bàjẹ́ lẹ́yìn. sẹ́ni kò séyìí tó dáná méjèèjì o ṣùgbọ́n ọ̀kẹ́sẹ̀ jù kẹ́ lọ àpọ́n yàtọ̀ sókòbó òkóbó láwùjọ ní mùsùlùmí òkóbó ẹ̀sìn ní mùsùlùmí ẹ wọ pé àpọ́n náà ò níyàwó òkóbó náà ò ní ṣùgbọ́n ọ̀kẹ́sẹ̀ jù kẹ́ lọ. bẹ́ẹ̀ ni. àlàáfíà díẹ̀ tiẹ̀ tó wà náà tó mú náà ti kìrìsìtẹ́nì mùsùlùmí ìwòye tẹ̀ ẹ́ ṣẹ̀sìn. kírísítẹ̀ wà pínsù náà wọ́n sọ gíga gan àwọn ilé ìwà pínsù rárá. mùsùlùmí ó ń ti mẹ́kà bọ̀ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀sìn lọ́ọ́ fi ọlọ́pàá gbé airport kò jó délé kò jó délé. ẹ wo wọ́n já rere gan. wọ́n láìka wọn ní ẹ̀sìn jàgídíjàgan ni. ẹ wo Yusuf Adépọ̀jù àti Jamiu Adégúnwà yẹn wọ́n bẹ́ kọ́ọ̀tù o ẹjọ́ wọ́n bẹ́ kọ́ọ̀tù o wọ́n fa kéèsì lọ́wọ́ àwọn méjèèjì tó ń lẹ Yorùbá rú mẹ́ni. àti àwẹ̀ náà Ṣáìdì olójú ewúrẹ́ Ṣáìdì Ṣítù òun náà ní kéèsì. òun náà ni àwọn yìí náà ni. gbogbo àwọn yẹn fi Islam jẹun ni wọ́n fi Islam ṣe business ni wọ́n fi jẹun ni. àwọn èèyàn wá ní mọ̀. wọ́n fi make owó ni. àwọn èèyàn dẹ̀ ní mọ̀. Ṣáìdì Ṣítù kò jámọ̀ kankan ìgbà tó ti jọyìn àwọn aláfàdé tó ti jọyìn àwọn tó ti jọyìn Islam kò jámọ̀ kankan bọ̀tí ń sìn ó ti nílé Lẹ́kì ó ti nílé Lẹ́kì ó ti ń lọ ó ti ń bọ̀ ó ti ń lọ sí London ó ti ń lọ ó ti ń bọ̀ ó ti ń travel káàkiri nídìí ẹ̀sìn. ó ti jẹ lọ ó ti fèlú kọ́rọ̀ jọ. wọ́n sponsor wọn ni within their community they don't have a lot of rich people there. wọ́n ní external source of income àwọn tó ń sponsor wọn òun ló ṣe jẹ́ wípé gbogbo rádàrá kan ṣe yìí. wọ́n máa jìnà sáwọn mùsùlùmí o orí wọn ọ̀dá o ní ẹlẹ́mìí ìdáríjì o. mo gbọ́ tí wọ́n sọ pé ẹ̀ẹ́dẹ̀yàn kan tó bá ń lọ lè kéwú kò màtá kọ́ṣẹ́ àti kọ́ṣẹ́ bí bàbá wa kan ṣe sọ kò possible ṣé àwọn tó jẹ́ pé ní ilé kéwú mi wọ́n máa dè wọ́n mọ́lẹ̀ wọ́n máa fi chain wọn mọ́lẹ̀ like why kí orun kan bẹ́ẹ̀ láfíà láwọn nílẹ̀ wa kọ́ máa sọmọ mọ́lẹ̀ láì ṣe ẹran gan òun sọ mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn there is one kilonje mosque tí wọ́n rí nìbàdàn tó jẹ́ pé wọ́n ní a lot of people tó ń dín wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀. mo wo èmi náà wo wọn lọ sí kinní wẹ́dà wọn wá lọ rọ bíi ankop tó ń lo jẹ́ ankop máa fi sí wọn lọ́wọ́ fi sí wọn lẹ́sẹ̀ máa fi kíì máa mu gàrí. why
wọ́n á nítorí pé kó má ṣe rí jáde. That is so anti-humanity. lórí pé ojú tí ń ti àwọn mùsùlùmí gan àwọn ẹlòmíín wà lọ ṣéǹjì ẹkọ wọn lórí TikTok yìí ojú ń ti àwọn náà gan ẹlòmíín gan ò lè dáhùn pé mùsùlùmí lòun. ìyá máa dé lókè. wọ́n máa lọ ṣéǹjì orúkọ. ẹ sọ Kùránì kalẹ̀. lágbo èmi ló kọ tá a pa ń bí o tá a ti sọ Kùránì kalẹ̀ o Kùránì ò lè sọ ibi tí ò ṣẹ̀ṣẹ̀ rẹ̀ o. ẹ̀yin elétò ẹ máa múra kalẹ̀ o ẹ máa ṣe tẹ̀sí nínú àwẹ̀ o. ok inú àwẹ̀ yẹn kẹlẹ àwọn fẹ́ kó gbólé dáadáa. inú àwẹ̀ ni kinní yìí máa dùn jù àwọn àwẹ̀ yẹn wọ́n máa fẹ́ la. àwọn kò tí ì mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ ara wọn. tẹ́ bá dẹ̀ máa ṣe tẹ̀síìrì Yorùbá lẹ máa ṣe o so a lè yá àwọn èèyàn dáadáa. bẹ́ẹ̀ni a lè gbàgbọ́ yes. tẹ́ máa lè gbàgbọ́ yẹ. yìí náà ó ti liberate àwọn èèyàn àwọn people àwọn náà ti ń wọ àwọn most of them náà wọ́n kàn ń ka àwọn kinní yìí ni wọn ò mọ̀ túmẹ̀ àwọn tí ó mọ̀ túmẹ̀ àwọn náà pọ̀ jù. mo ní a ṣe à ń ṣe ló pọ̀ mo ṣe pé à ń ṣe náà ni. ẹ yá ka Kurani náà jẹ́ Kurani náà láti 1 dé 23. ṣe gbọ́. Kurani 9 ní 23. àfà. ọmọ o ẹ jẹ́ kí n ṣí. Al-Tawab. Al-Tawab. àfà tó ti jí Kurani mi lọ yìí. mo ibi iṣẹ́ mo wà mo kàn sáré lọ tó àwọn kankan níbọ̀ ẹ jẹ́ sáré ṣí báyìí mo ti jókòó báyìí. Quran 9 Suratu Tauba nìyẹn o. Tauba àbí Tauba. Okay. Quran 9 verse 1 Suratu Tauba. Ó ní pé this is a discharge from obligation. èyí ni ìyọwọ́yọsẹ̀ láti ọ̀dọ̀ Allah. By Allah and his messenger. nípa Allah tó jíṣẹ́ ó fẹ́ ṣe máa tó àbí ogún. ẹ máa rí ẹ máa túmọ̀. To the polities. To the polities you believe and have entered into treaty with. sí àwọn òṣèbọ àbí àwọn aláìgbàgbọ́. And you've entered into treaty with. Tí tún yẹ o. Have entered into treaty with àwọn tí wọ́n ti bá ṣe àwọn àdéhùn. You potencies may travel freely through the land for 4 months. èyí tí àwọn aláìgbàgbọ́ tí ẹ̀dẹ̀ ti jọ ń bọ̀ ẹ jẹ́ concentrate má bínú mo wà distracted. They travel freely throughout them. èyí tí ẹ jíjọ rìnrìn àjò fún oṣù mẹ́rin. But know that you will have no escape from Allah.
ẹ mọ̀ dájú wípé ẹ lè ní àkúyọrí àbí escape. ẹ̀yin kò lè mórí bọ́. Ẹ lè mórí bọ́ lọ́wọ́ Allah. And that Allah will disgrace the disbeliever. Allah lẹ́yìn tẹ́ ẹ gbàgbọ́ nínú òun ló máa fi ń ṣe yẹ̀yẹ́. A declaration from Allah and his messenger is made to all people. Èyí ni ìlérí tí láti ọ̀dọ̀ Allah sí ànábì òjíṣẹ́ rẹ̀ fún gbogbo àwọn ènìyàn. On the day of greater pilgrimage. Fún ìrìn àjò mímọ́ eléyìí tó ga jù. That Allah and his messenger are free of the politics. Allah àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ti jọ̀wọ́ sílẹ̀ fún àwọn tí ò gbàgbọ́ sí Allah. So if you pagan repent, if you pagan repent, ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ní Allah tẹ́ bá ronú fún àdá. It will be better for you. Ó máa dáa fún yín. But if you turn away, tẹ́ ẹ bá ronú fún àdá tẹ́ ẹ gbà fún Allah. Then know that you have no escape from Allah. Ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú ohun Allah ní kẹ́ mọ̀ wípé kò sí òkúta pípa la máa pa yín dànù. And give good news, O prophet, to the disbeliever of painful punishment. Allah dẹ̀ ó ti fi rán ànábì ìjìyà tó ń bẹ fún ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́. As for the politics who have honored every terms of their treaty with you. Ó ní fún àwọn tí wọ́n gbàgbọ́ nínú Allah tí wọ́n dẹ̀ ti ń pa gbogbo àwọn òfin tí ẹjọ́ ṣe láàrin tán ti ń pamọ́. And have not support any enemy against you. Tí wọ́n dẹ̀ tí kún àwọn ọ̀tá rẹ̀ wà ànábì tó ti kún wọn lọ́wọ́. Honor your treaty with them until the end of its term. Ẹ bọ̀wọ̀ fún àdéhùn yín. Tó fi máa di ìparí táàmù agreement yẹn. Surely Allah loves those who are mindful of him. Allah ní ẹ̀yin tí ẹ bá ń kọ́ ọkàn yín sókè tẹ̀dẹ̀ gbà fún òun ni òun gbà fún náà. But once the sacred month have passed. Wọ́n ní tí àwọn oṣù ọ̀pọ̀ mẹ́rin tán sọ lókè yẹn ohun tó bá ti kọjá o. Unalive the politics. Allah ní kẹ́ máa pa àwọn tó ń gbàgbọ́ nù bí àwọn òṣèbọ àwọn Kristian àwọn Júù àwọn tó ń ṣàgbà fún Allah Allah ní kẹ́ máa pa wọ́n dànù. Who violated their treaties. Èyí tó jẹ́ wípé bí àwọn kan tí ànábì àti Allah gbogbo ẹ̀tọ́ ṣe lẹ́ẹ̀tọ́ táwọn náà ṣe lẹ́ẹ̀tọ́ bírú àbá ànábì ṣe ní kẹ́ máa dó ọmọ kékeré báyìí ẹ̀yin tẹ́ lè ṣerú yẹn. Bí ànábì ṣe dó fùrọ̀ ẹ̀yin tẹ́ lè máa dó fùrọ̀ bí ànábì ṣe bókù sùn ẹ̀yin tẹ́ lè máa bókù sùn gbogbo àwọn òfin tànábì